ń sọ̀rọ̀ yìí kí n wá sọ pé wọ́n rán mi sí gbogbo ayé tí mo jẹ́ ń sọ èdè Yorùbá, ó yẹ kí ẹ ti mọ̀ pé gbogbo ayé tí mò ń sọ àwọn ọmọ Yorùbá nìkan ni. So Muhammadu wọn ò rán sí wa. Islam àṣà Lárúbáwá ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Gbogbo nǹkan tí mo sọ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Àmọ́ àwọn ẹni ìṣáájú àná tó kọ́kọ́ lọ kéwú, ó yẹ kí wọ́n ṣàlàyé fáwọn bàbá wa pé ẹ wo kí nǹkan tá a lọ ké fọ́dún mẹ́ta ọdún mẹ́rin yìí rádaràda ni o, kò kàn wá o. Àmọ́ wọn ò sọ torí pé wọ́n ti fi àkókò wọn ṣòfò, wọ́n á ṣáà jẹun. Tó báyìí sìn tá a bá mọ òdodo a ní láti sọ láti gbára wálẹ̀ kúrò nínú oko ìparun, torí tá a bá ń bá lọ bá ṣe ń bá lọ yìí wọ́n fẹ́ pa ìran Yorùbá rẹ́ pátápátá, kó má sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́. Ẹlòmíì tó bá máa tán ayé wá Fúlàní ló máa wá bí. Ẹlẹ́bọ yìí fẹ́ ṣe nìyẹn. Ìran Yorùbá a ò dẹ̀ kéré nú ayé, nation kan ni wá lọ́tọ̀. So àwọn kan wá mú nǹkan wá, wọ́n fẹ́ wá fi pa àṣà àti ìṣe wa. Ẹ̀yin náà wá yàtá kọ́kọ́ ka Quran 104. Ó sọ wípé ègbé ni fún gbogbo abúnilójú ẹni, abúnilẹ́yìn ẹni. Kí ló kan Allah pẹ̀lú abúnilójú ẹni àti abúnilẹ́yìn ẹni tí ó bá ń ṣe pé Muhammadu ló sọ̀rọ̀? Ọmọ àlè làlá. Kíní ìyẹn ká máa gbé sí làákàyè. Ó wá tẹ̀síwájú. Ó ní àwọn tí wọ́n ń kó dúkìá jọ, tí wọ́n wá ń ka dúkìá wọn lákàtúnkà, ibi ilé 4 mo ti ní, ilé 5 mo ti ní. Ó ní àwọn ẹni yìí wọ́n lérò pé àwọn máa wà nínú ayé títí láéláé. Ó ní rárá o, kò rí bẹ́ẹ̀ o. Allah ló ń sọ̀rọ̀ yìí o, àbí Muhammadu? Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Dájúdájú wọ́n máa kú. Ó tún wá ń sọ, ó ní àyàfi ìwọ ṣé wá rí níná tí Allah ń sọ nínú Kùránì bí, ó ní kẹ́kàn máa ná owó wọn sójú ọ̀nà ẹ̀sìn ni o. Báyìí sìn bí mo yẹ kí n lọ ṣiṣẹ́ kí n ti mú shift, so kí n wá máa fowó mi kí n máa fi kọ́ mọ́sálásí, kí n máa ná owó mi sí ojú ọ̀nà ẹ̀sìn. Nǹkan tí Allah ń try láti sọ nìyẹn. Ibẹ̀lẹ̀ máa ti mọ̀ pé Muhammadu ló ń sọ̀rọ̀. Muhammadu ń sọ fún wọn pé kán máa kó owó wọn wá. Tẹ́ bá dẹ̀ wò tán bá lọ jalè, ìdá kan nínú nǹkan tó bá kó bọ̀ nínú ìdá 5 Muhammadu ló máa gbà. Ó wà nínú Quran. A sọ pé ìdá kan yẹn fún òun àti Allah. Báwo ni ìdá kan yẹn ṣe fẹ́ dọ́dọ̀ Allah tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run làlá? Ibẹ̀lẹ̀ máa ti mọ̀ pé Muhammadu òun gangan náà ni ó ń ṣe gbogbo nǹkan yìí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa, a ò bá ẹ̀sìn jẹ́ ń bì. Gbogbo ẹ̀yin tẹ́ bá rò pé bóyá à ń bẹ̀sìn jẹ́, à ń tọ́ àwọn èèyàn wa sọ́nà wípé nǹkan tó wà nínú Kùránì yìí ẹ kà fún wa bó ṣe wà ń bẹ̀, ẹ tú fún wa bó ṣe wà ń bẹ̀. Ìgbà kan nígbà tí wọn ò tí ì tú nǹkan yìí, òun lẹ lè máa parọ́ fún wa. Báyìí ojú ti là. Tá a bá sọ nǹkan kan ẹ lọ yẹ̀ wò, ẹ̀yin èèyàn ẹ máa ka Kùránì ní èdè Lárúbáwá, ẹ lọ kà lédè Yorùbá, ẹ lè mọ̀ nǹkan tó wà ń bẹ̀. Ẹ mọ̀ pé kò sí nǹkan tó kàn yín. Wọ́n ti sọ pé wọ́n sọ Kùránì kalẹ̀ ní èdè Lárúbáwá fún àwọn ọmọ Lárúbáwá kó lè bá yé ẹ̀yin kì í ṣe ọmọ Lárúbáwá. Wọ́n tún wá sọ wípé a ti mú ìwọ Muhammadu, a mú ẹ jáde láàárín àwọn tí ò mọ̀ọ́kọ tí ò mọ̀ọ́kà, àwọn illiterate. Ẹni tó bá sì ń ṣe ẹ̀sìn yìí tó jẹ́ ọ̀dọ́, definitely ẹni yẹn illiterate ni. Torí tí o bá kí ń ṣe illiterate, wá wò pé ara àwọn wo náà ti mú Muhammadu jáde. Ara àwọn Arab ni, àwọn tí ò mọ̀ọ́kọ tí ò mọ̀ọ́kà, kò kí ń ṣe àwa adúláwọ̀. Kò kàn wá. Ọlọ́run yàtọ̀ sí Allah. Nínú Kaaba òun ni Allah wà. Ọlọ́run Olódùmarè òun ni supreme being. Kò jẹ́ Ọlọ́run tí wá kò dẹ̀ ní kèfèrí. Mo ti máa ń sọ gbogbo ìgbà. Ẹ máa gbọ́ tí Òṣùpá máa ní gbogbo wa pátápátá ṣá lọ́lọ́run fẹ́ èèmà bínú ẹnìkan. Ẹ wá bira yín, ǹjẹ́ gbogbo wa pátápátá ni Allah fẹ́? Irọ́ o. Allah ní kèfèrí o. Ìwọ tó bá ti ṣe Islam, Allah kórìíra ẹ̀, á sọ pé inú náà ló ń lọ. Ẹ̀dẹ̀ má gbàgbé àwọn Àràbù nìkan, Àràbù nìkan àwọn ni Mùsùlùmí. Gbogbo àwọn tó bá kù tó bá ń ṣe Islam wọn fi ṣe Mùsùlùmí. Torí ẹ̀ gangan ni àwọn Fúlàní ṣe ń sọ wípé lọ́n ṣe fẹ́ da ìtàn rú fún wa pé ilẹ̀ Lárúbáwá la ti wá. Torí pé wọ́n mọ̀ pé tó bá tó time kan máa mọ̀ pé
àwọn lárúbáwá gangan ni muslim náà, àwọn àṣà wọn ni islam náà. So kó wá tó dìgbà yẹn lọ́n fi sáré fẹ́ da ìtàn yẹn rú wípé ẹ jẹ́ ká ètè máa sọ fún wọn pé ilẹ̀ lárúbáwá náà ti wá, ilẹ̀ lárúbáwá náà ti wá, tábà ti wá mọ̀ pé àwọn lárúbáwá gangan ni mùsùlùmí tẹ́ẹ̀dẹ̀ ti gbà pé lárúbáwá lẹ ti wá automatically ẹ ti pera yín pé mùsùlùmí nìyí. àwọn lárúbáwá máa wá wọn máa wá gbalẹ̀ lọ́wọ́ wa. So Islam wọ́n fi ń jagun gbalẹ̀ nítorí Muhammadu tó dálẹ̀ ó dálẹ̀ torí pé ó fẹ́ máa fi jagun gbalẹ̀ ni. Gbogbo nǹkan tá a jẹ́ sọ là ń sọ pẹ̀lú ẹ̀rí, a ò tako ẹ̀sìn, a ò bà ẹ̀sìn jẹ́, àmọ́ a fẹ́ kó àwọn èèyàn wa kúrò lóko ẹrú ká lè ṣera wa ní oṣùṣù ọwọ̀. Torí tí ẹ̀sìn yìí bá ṣì wà láàrin wa, ẹ̀sìn tó ń sọ pé tí ìyá ẹ ò bá ti ṣe Islam kó má bá ṣe, táwọn aráalé ò bá ti ṣe Islam kó má bá ṣe, gbogbo wa ò tẹ̀lé ṣe nǹkan kan náà. Exactly. So irú ẹ̀sìn báyìí kò lè jẹ́ ká wà united, a lè ṣera wa lọ́kan. A gbọ́dọ̀ sọ òdodo tó wà nínú ẹ̀sìn yìí fáwọn èèyàn kí a lè ṣera wa lọ́kan. Kò sẹ́ni tó máa wá gbà wálẹ̀ nínú ìlú wa o, kò sẹ́ni tó máa develop ìlú wa fún ara wa la máa ṣe. Èèyàn kankan ò lè wá bá wa ṣe o, kò sádùúrà tẹ́ lè gbà, irọ́ ni o. Fúnra wa la máa ṣe. Agbára wa inú àṣà àti ìṣe wa dẹ̀ ló wà, torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ bàjẹ́ fún wa. Wọ́n mọ̀ pé táwọn bá ti babẹ̀ yẹn jẹ́ tán ti cut tiwa away from our roots, àwọn ti mú wa, wọ́n máa sọ wá dẹni yẹpẹrẹ. Ẹ wo báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn ní ogbó, bẹ́ẹ̀ gbé Kùránì dání, kò lè ṣe nǹkan kan fún yín o. Kùránì ò lè ṣe nǹkan kan, kò lè gbà yín là o. Kò síbì kankan tó lè wà nù Kùránì tẹ́ lè kà. Torí bá ń fọ́ yín, torí yẹn fẹ́ lọ, irọ́ ni o. Téjò bá ṣan yín tẹ́ẹ̀ lọ ń ka Kùránì, kò lè lọ, ikú ni o. Béèyàn tó bá lu mágùn tó lọ ń ka Kùránì, ikú ni o. Ẹgbẹ̀rún Yasin kówó gírí o. So ká sọ òdodo fún àwọn èèyàn wa. Àáfà kò sí nǹkan tó ń jẹ́ iṣẹ́ àáfà. Àáfà ò nítumọ̀, ẹgbẹ̀rún kan ló ń jẹ́ bẹ́ẹ̀, 1000. Tẹ́ bá wá lọ kéwú, tẹ́ lọ lọ́pọ̀lọpọ̀ ọdún lè kéwú, tí kéwú yìí ó wà wúlò, a ò lè fi ṣe nǹkan kan, kò lè gbà wálẹ̀, àìsàn kan ò lè ṣe wá kó gbà wálẹ̀, kí wá ní kókó. Àwọn èèyàn wa ìtàn wà nílé kéwú, ẹ̀yin òbí wa tẹ́ ń kọ́ àwọn èèyàn lọ lé kéwú, ẹ lọ káwọn ọmọ yín sẹ́nu iṣẹ́ kí ọjọ́ ọ̀la wa kó lè dáa, kí lu wa. So mo sọ yìí, mo dúró, ẹ jẹ́ kí Chief Imam kí wọ́n gbé ohùn sókè, kí ajá náà sì. Ṣé wá sí gbogbo àwọn ms gbogbo àwọn ayàtẹ̀ kà yẹn tó ẹ fi kà kí ajá náà sì lè kà káwọn èèyàn ẹ mọ̀ wípé yìí kà tá a fi kírun yẹn ẹlòmíì tí o gbọ́ tẹ bá wá kà jáde tájá náà sì bàbá yẹn ṣe àwọn èèyàn á lè gbọ́ nǹkan yẹn, wọ́n á lè mọ̀ pé nǹkan tó fi ń kírun tó ń ṣe àmì sí nìyẹn. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. A ka Quran 1:1. Ó sọ wípé ẹ̀yin náà wo kínní tí ẹ mọ̀ pé tẹ bá pe àwọn àáfàá pé kan wá bá yín ṣe kínní kan, ẹ fẹ́ ṣe kínní kan, ẹ máa pẹran, wọn kò sí bọ́n ṣe fẹ́ ṣe, wọ́n á ka Quran yìí, tàbátì àdá àbílàábì. Àáfàá mi a máa sọ pé a máa jù ẹ ní tàbátì àdá, ò lè lo tàbátì àdá, ò lè gba mẹ́ta, irọ́ lásán ni. Tàbátì àdá àbílàábì òun ni wọ́n ń bá wí bẹ́ẹ̀. Nǹkan tó jẹ́ ìwà bẹ́ẹ̀ ni pé ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Ẹjọ́ tí ajánọ́sì nǹkan. Ẹ jẹ́ kí ajánọ́sì sinmi díẹ̀ sórí ó ṣe máa attend sẹ́yìn. Tẹ́ ẹ bá wo áyá ìyọ́wọ́. Iṣẹ́ kí ajánọ́sì gba ẹ pa ajánọ́sì ẹjọ́ máa ṣiṣẹ́ ni. Ajánọ́sì. Ajánọ́sì ṣe ń rí kọ̀ọ̀bá ni. tó tẹ́ bá ń gbọ́ Allah ń sọ wípé ọwọ́ àbílàábì méjèèjì. Bàbá ṣe fẹ́ kí n máa jáná sí ni. Tẹ́ ẹ lè jáná sí ni. Mo lè jáná sí. Ó yá, ǹjọ́ Ọlọ́run lè sọ pé ọwọ́ èèyàn kan ṣòfò? Chief Imam wa ní ǹjẹ́ Ọlọ́run lè sọ pé ọwọ́ èèyàn kan ṣòfò? Ǹjẹ́ Ọlọ́run lè máa gbé èèyàn tó dá fún ara ẹ̀ kó dẹ̀ máa gbé ṣépè? Chief Imam wa ní ǹjẹ́ Ọlọ́run ọba tó dá èèyàn fúnra rẹ̀ ó lè máa gbé ṣépè bí? Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé Allah kò kí ń ṣọlọ́run. Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé Allah ọlọ́wọ́ ọ̀tún méjì, Lord of Kaaba, olórí ibú, èèyàn bú ni. Allah tún wá tẹ̀síwájú, ó ní àwọn dúkìá àti ohun tó ṣe níṣẹ́ ìyẹn àwọn ọmọ àtàwọn ìyàwó rẹ̀ tún máa ṣòfò. Ó ní àfáà tún Sheikh wa tún tẹ̀síwájú, wọ́n ní Allah ti sọ pé gbogbo àwọn ọmọ àti gbogbo dúkìá tó ní ó máa fi ṣòfò ẹ̀ lórí ẹ̀rí pé lérí ibú làlá. Ẹjọ́ kí ni àwọn ọmọ àbílàábì kí báwo ló ṣe
affect Allah tó bá jẹ́ pé Abi Lahabi tiẹ̀ wá ṣe Allah àwọn ọmọ Abi Lahabi àti ìyàwó Abi Lahabi ṣé wọ́n ṣe Allah ni. Chief Imam wa ní ṣé táwọn tí Abi Lahabi tó bá tiẹ̀ ṣe Allah lọ́wọ́ ọ̀tún méjì ṣé àwọn ọmọ rẹ̀ tún ṣe ẹni àtàwọn àtìyàwó àtàwọn dúkìá ṣé wọ́n tún ṣe Allah tó ti ṣòfò dànù ní ọlọ́wọ́ ọ̀tún méjì. ibẹ̀ lẹ máa ti mọ̀ wípé Allah ṣe kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Chief Imam wa ní pé ìgbà yẹn lẹ máa ti mọ̀ pé bẹ́ẹ̀ lẹ máa ti mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run ọba Olódùmarè ṣígidì ìlú Káàbà ni. torí wípé gbogbo wa pátá òun ni Ọlọ́run Olódùmarè fẹ́ ìfẹ́ ni Ọlọ́run. Chief Imam wa ní torí pé Ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá tó ṣẹ̀dá wa Olódùmarè gbogbo wa pátá ló nífẹ̀ẹ́ tí ò dá èèyàn kankan sí. Ọlọ́run ò ní kèfèrí níbì kankan. Chief Imam wa ní Ọlọ́run ọba ò ní kèfèrí Allah ló ní kèfèrí. Aka Quran 9 verse 23. Chief Imam wa fi jẹ́ kó yé wa pé Quran 9:43 la kà. 9:23. 9:23 la kà. Ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo. Chief Imam wa ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo. Ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyè. Ẹ má ṣe mú ará yín àti àwọn aráalé yín àti arákùnrin lé yín lọ́rẹ̀ẹ́. Àwọn bàbá yín ẹ má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́. Ẹ má ṣe mú àwọn bàbá yín àtàwọn ìyá yín lọ́rẹ̀ẹ́. Tí wọn ò bá ṣe Islam. Tí wọn ò bá ṣe Ìsìlámù. Ǹjẹ́ Ọlọ́run lè sọ bẹ́ẹ̀ bí? Ǹjẹ́ Ọlọ́run adẹ́dàá ṣẹ̀dá tó ṣẹ̀dá wa ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ bí? Allah tún tẹ̀síwájú ní Quran 9 verse 111. Allah ò fò ọ́ lọ́wọ́ ọ̀tún méjì ó tún tẹ̀síwájú nínú Quran 111. Ó ní òun ti ra ẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo. Ó ní òun ti ra ẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo lérí ibú Allah. Ó ní kẹ́ ẹ máa pààyàn fún òun Allah kan dẹ̀ máa pa yín. Allah ti ṣòfò dànù. Allah ní kẹ́ ẹ máa pààyàn fún òun. Kí wọ́n jẹ́ tún máa pa ẹ̀yin náà. Kẹ́dẹ̀ tún máa pa ẹ̀yin náà. Ó ní tẹ́ bá ti ń ṣe eléyìí. Ó ní tẹ́ bá ti ń ṣe eléyìí. Ó ní tiyín ni àlùjánnà. Ó ní tiyín ni àlùjánnà rí pé lórí ibú làlá. Ẹ̀yin èèyàn ń jẹ́ mọ̀ pé kò tún wá sí nǹkan tó ń jẹ́ àlùjánnà irọ́ lásán. Ìfún máa wá ní kò sí tí ń jálùjánnà. Allah tún wá sọ Ọlọ́run kó wá sọ fún wa. Quran 8 verse 12 ó tẹ̀síwájú. Quran 8 verse 12 ó tẹ̀síwájú. Ó ní rántí nígbà tí Olúwa rẹ fi wọn àwọn màláíkà pé mi ń bẹ pẹ̀lú yín. Ó ní rántí nígbà tí ẹ tún sọ sà. Nígbà tí Allahu yín fi wọn àwọn màláíkà pé òun ń bẹ pẹ̀lú yín. Nígbà tí Allahu yín fi hàn àwọn màláíkà pé òun ń bẹ pẹ̀lú yín. Ó ní kí ó sọ fún Muhammad pé fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo fi ẹsẹ̀ wọn rinlẹ̀ lójú ọ̀nà Allah. Allah sọ fún Muhammadu pé kó fi ẹsẹ̀ àwọn tó nígbàgbọ́ lódodo rinlẹ̀ ní ojú ọ̀nà Allah. Allah wá ní òun máa ju ẹ̀rù burúkú sí ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Allah lọ́wọ́ ọ̀tún méjì ṣìgìdì Káàbà ó lóun máa fi ẹ̀rù sí ọkàn àwọn èèyàn. Ǹjẹ́ Ọlọ́run Olódùmarè lè sọ bẹ́ẹ̀ bí? Chief Imam wa ní ǹjẹ́ Ọlọ́run Olódùmarè ọba adẹ́dàá ṣẹ̀dá wa lè sọ bẹ́ẹ̀. Allah wá ní tóun bá ti ju ẹ̀rù sọ́kàn àwọn tó ṣàìgbàgbọ́. Allah ní tóun bá ti ju ẹ̀rù sọ́kàn àwọn tí wọ́n ṣàìgbàgbọ́. Ó ní kí ẹ máa gé wọn lọ́rùn nìṣó. Ó ní kẹ́ máa dún wọn lọ́rùn kẹ́ máa gé wọn lọ́rùn bí ewúrẹ́ bí adìyẹ. Kẹ́ ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Kẹ́ ẹ sì máa rẹ́ gbogbo ọmọ ìka wọn tọwọ́ tẹsẹ̀. Ǹjẹ́ Ọlọ́run lè sọ bẹ́ẹ̀ bí? Ǹjẹ́ Chief Imam wa ní ǹjẹ́ Ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá Olódùmarè ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀? Ọlọ́run tó ti mọ gbogbo nǹkan tá a fẹ́ wá ṣe nílé ayé kan tó bí wa ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ bí? Ọlọ́run ọba tó dá wa adẹ́dàá aṣẹ̀dá ọba tó mọ ohun gbogbo tó lè ṣe ohun gbogbo tó dálé ayé ká tó dálé ayé ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀? Ó wá ní káwọn kan tún máa mú àwọn kankan máa dú wọn lọ́rùn. Ó ní káwọn kan máa mú àwọn kan kó tún máa dú wọn lọ́rùn. Allah yìí ti ṣòfò dànù ànábì òfò àtàdánù kó máa bẹ ibi tó bá wà. Allah tún tẹ̀síwájú ní Quran 5 verse 33. Allah ọlọ́wọ́ ọ̀tún méjì tún tẹ̀síwájú ní Quran 5 verse 33. verse 33. Ó ní ẹ̀san àwọn tó gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ó ní ẹ̀san àwọn tí ó gbógun ti Allah àtàwọn òjíṣẹ́ rẹ̀ àwọn wèrè. Wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé. Tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀. Òun ni pé kẹ́ pa wọ́n. Òun ni pé kẹ́ pa wọ́n. Lákọ̀ọ́kọ́ ẹjọ́ ǹjẹ́ èèyàn
tí Olódùmarè dá tún lè gbógun ti Olódùmarè bí? ǹjẹ́ chief imam wa ní ǹjẹ́ olódùmarè tó dá èèyàn tó tún lè gbógun ti tóun dá? Ǹjẹ́ ènìyàn tó Olódùmarè dá, ṣé irú ènìyàn bẹ́ẹ̀ tún lè gbógun ti Olódùmarè? ǹjẹ́ ènìyàn tí olódùmarè dá ṣé ènìyàn bẹ́ẹ̀ tún lè gbógun tó olódùmarè? Ǹjẹ́ ẹ ti gbọ́ rí kéèyàn kan sọ pé lágbájá ó ń gbógun ti Ọlọ́run ni, ó ń bọ́ lọ́run jà? ǹjẹ́ ẹ ti gbọ́ rí ẹ̀yin jàmáà? ǹjẹ́ ẹ ti gbọ́ rí ẹ̀yin jàmáà? tó báyìí sí. nípa àwọn èèyàn ń gbọ́ àwọn ẹ̀dá dámọ̀ ń gbó ẹ̀dá tọ́lọ́run dá ǹjẹ́ ṣé wọ́n gbógun ti Ọlọ́run? ǹjẹ́ ẹ ti gbọ́ rí? nǹkan tó wà níbí ìsìn ìbírú bá ṣe ń ṣe táwa ń ka Quran tàdé ń tú fáwọn èèyàn ní èdè Yorùbá, tẹ́ ẹ bá ráwọn àfa àwọn lè sọ pé àtún gbógun ti Ọlọ́run. tí fi máa mú wá ní tẹ́ bá ṣe ń ka Kùránì tí tó alákànlé tó ń yí àwọn èèyàn lédè tó lọ́lá jù lọ, táwọn àfa onígèlè tó bá rí wá sí wọn là ń gbógun ti Ọlọ́run. a ò gbógun ti Ọlọ́run, àwa ń kí nǹkan tó wà nínú ni. kò sẹ́ni tó lè gbógun ti Ọlọ́run. kò sẹ́ni tó lè gbógun ti Ọlọ́run Olódùmarè adẹ́dàá ṣẹ̀dá. ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pa Allah kò kì í ṣe Ọlọ́run. aláṣìgidi ọlọ́wọ́ méjì Lord of Kaaba ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Allah wá ní irú àwọn bẹ́ẹ̀ tẹ́ bá ti mú wọn pé kẹ́ ẹ pa wọ́n. Allah ní irú àwọn tẹ́ bá ti mú wọn kẹ́ ẹ pa wọ́n, kẹ́ ẹ tọ̀bọ̀ bọ̀ wọ́n lọ́rùn, kẹ́ ẹ dú wọn. báwo ni Ọlọ́run ṣe máa sọ fún ènìyàn? báwo ni Olódùmarè ṣe máa sọ bẹ́ẹ̀? Ọlọ́run ò lè ní ká pààyàn. bẹ́ẹ̀ ni. wọ́n tún wá tẹ̀síwájú, ó ní tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù. Allah lọ́wọ́ ọ̀tún méjì ó ní tàbí kẹ́ ó tẹ̀síwájú, ó ní tí tẹ́ bá pa wọ́n kẹ́ tún kàn wọ́n má gbélébù. ó ní tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn. ó ní tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn. àti ẹsẹ̀ wọn. ní ìpàsípayọ. ní ìpàsípayọ. ẹ bá wo arákùnrin Abdul kínàpé Rahman tó gé ọwọ́ èèyàn, àwọn àyà tí tó sọ fún pé kó máa gé èèyàn lọ́wọ́ ni. chief imam wa mú wa rántí lọ sílùú Ìlọrin nílùú àwọn alápàtà níbi tí Abdulrahman tó ti gé ọwọ́, tó ti dú Afusa tó ṣá sí wẹ́wẹ́ pẹ̀lú àdá. inú Kùránì náà ti rí gbogbo nǹkan. inú Kùránì náà ti rí. pé kán máa géèyàn lọ́wọ́. pé kán máa géèyàn lọ́wọ́, kán máa géèyàn lẹ́sẹ̀, kán máa géèyàn lórí. kán máa géèyàn lórí. kán máa géèyàn lórí, kán máa fá ọyàn wọn lọ. a fi ń sọ wípé ẹ̀sìn Islam. la fi ń sọ wípé àṣà Lárúbáwá ni. àṣà Lárúbáwá ni. Ọlọ́run Olódùmarè kò nẹ́sìn. Ọlọ́run ọba Olódùmarè adẹ́dàá ṣẹ̀dá, ọba tó mọ ohun gbogbo ò lẹ́sìn. ènìyàn ló dá ẹ̀sìn. ènìyàn ló dá ẹ̀sìn tó fi ń darí ọpọlọ àti ọkàn àwọn èèyàn. Muhammadu ni ó dá ìsìláàmù lẹ̀. Muhammadu tó ti ṣòfò àti àdánù, òun ló dá ẹ̀sìn ìsìláàmù lẹ̀. ẹ̀yin èèyàn wa nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ sìn. ẹ̀yin èèyàn mi nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò sí nǹkan tó ń jẹ́ sìn o. kò sí tí ń jẹ́ ẹ̀sìn. ẹ rí àwọn ẹ̀sìn tí wọ́n mú wá bá wa nílẹ̀ Yorùbá. chief imam wa níṣẹ́ rí àwọn ẹ̀sìn tí wọ́n mú wá bá wa nílẹ̀ Yorùbá. ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn ni. ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn. pé ìwọ ṣe kan ìwọ ṣe lọ yá ìwọ ṣe kan kí wọ́n kéde ṣe kan. kẹ wá máa gbógun tira yín, kẹ máa yọ̀bẹ tira yín. kẹ wá máa gbógun tira yín, kẹ máa para yín. kẹ máa para yín. wọ́n fẹ́ kí á para wa ká kọ́ ẹ̀yìn síra wa, ká para wa dójú àmì. tá a bá wá ti kù rébété àwọn ará bí máa wá gbalẹ̀. àwọn tó gbẹ̀sìn wa yìí, àwọn tó gba ẹ̀sìn òfò àtàdánù yìí, wọ́n fẹ́ ká máa para wa, ká kọ̀yìn síra wa, ká sọmọ ìyá wa di ọ̀tá torí ẹ̀sìn. tó bá ti wá para wọn tán láì ṣe àwa, wọ́n wá gbàlú wa lọ́wọ́ wa, èrí pé lérí ibú ni wọ́n. mo dẹ̀ tún wá gbọ́ pé wọ́n ń fi iná àti àlùjànnà, wọ́n ń fi iná dẹ́rù bà yín, wọ́n ń fi àlùjànnà tàn yín. chief imam wa ní ká jẹ́ kó yé yín wípé àwọn gbọ́ wípé wọ́n ń fi iná àtàlùjànnà tàn yín, ṣáwọn ní píye Ọlọ́run ni. kò sí nǹkan kan tó ń jẹ́ iná. kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè ìfẹ́ ni. Ọlọ́run ọba Olódùmarè ìfẹ́ ni. ẹni tó bá ṣe nǹkan kan tí ò dá ní orí ilẹ̀, ọwọ́ òfin ìjọba máa mú. ẹni bá ṣe ń téèyàn kò ṣe rí tó ṣe nǹkan kan tó burú jáì, ọwọ́ ìjọba mú wá fòfin gbé. Olódùmarè ti fún wa ní ọpọlọ, kò dẹ̀ sí ń bẹ̀ fún decoration. tí fi máa mú wá ní ká jẹ́ kó máa yé yín wípé Olódùmarè ti fi ọpọlọ wá síbẹ̀ kó máa ṣiṣẹ́,
ká máa lò ó ká máa lò ká máa fi darí ara wa ká máa fi darí ara wa. àti ní olórí àwọn ìjọba. àti ní olórí tó jẹ́ àwọn ìjọba tí wọ́n ń darí wa. a dẹ̀ ti ní òfin. a dẹ̀ ti ní òfin. òfin ìlú tó ní kálukú bá wà ó gbọ́dọ̀ tẹ̀lé. òfin ìlú tó ní kálukú bá wà wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. ní ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa a lè dúnbú ẹran a lè pẹran. ní ilẹ̀ káàárọ̀ òjíire ilẹ̀ tó lọ́lá jùlọ lágbàáyé a lè dúnbú ẹran a lè dúnbú adìyẹ. àwọn tá a bá dé ìlú òyìnbó kò sẹ́ni tó tó bẹ̀ láti dúnbú ẹran. ṣùgbọ́n tá a bá dé ìlú òyìnbó bọ́n ṣe ń ṣe ní bí èèwọ̀ bòmíì ni a lè dú ẹran nílùú òyìnbó. òfin oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. òfin oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kò sí nǹkan Ọlọ́run tó dá wa kò fi wá kò ní bábíkìú kankan tó fẹ́ jẹ kò sí náà kankan tó fẹ́ fi wá. Chief Imam wa ni Ọlọ́run ọba tó adẹ́dá ṣẹ̀dá kò ní bábíkìú kankan tí ó fi wá ṣe. ó dá wa ká gbádùn ra wa ní ayé ká sí dáadáa ká jẹ́ tẹ̀lé fún. ká náwó ká ṣiṣẹ́ ká náwó iṣẹ́ lóògùn iṣẹ́ ká jẹ gbádùn. ẹni tó bá wá ṣe nǹkan tí ò dá lórí ilẹ̀ ọwọ́ ìjọba máa tẹ̀ ẹ́. ẹni tó bá wá ṣe nǹkan tí ò dá lórí ilẹ̀ ọwọ́ ìjọba máa tẹ̀ ẹ́. wà ní pé ká kàn ṣe kí ni o ká ṣiṣẹ́ ká dẹ̀ máa gbé òṣùbà f'Olódùmarè. tiwa ní ká ṣiṣẹ́ iṣẹ́ lóògùn iṣẹ́ ká ṣẹ́ bọ́ ká ṣoògùn tààrà ká wá máa gbóṣùbà f'Olódùmarè. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá. ẹ ṣẹbọ ẹ ṣoògùn ẹ jàṣejẹ ẹ dira ẹ má gbàgbé àwọn fúlàní. ǹjẹ́ gbọ́ Chief Imam àgbà Chief Imam ní ẹ̀yin ọmọ gbàrò jíire ẹ ṣẹbọ tààrà ẹ ṣoògùn ẹ dira ẹ má jẹ́ kán pa yín. nílẹ̀ Yorùbá àwa ò kí ń lo ẹran èèyàn àwa ò kí ń pààyàn. nílẹ̀ káàárọ̀ òjíire àwa ò kí ń lo ẹran èèyàn. ẹ ti mọ àwọn tó ń pààyàn. wọ́n ti mọ àwọn tó ń pààyàn àwọn alápatà lọ́rin. nínú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò síbi tí wọ́n ti ń fi ènìyàn bọ òrìṣà kankan. ní ilẹ̀ káàárọ̀ òjíire kò síbi tí wọ́n ti ń fi òrìṣà bọ ènìyàn kò síbi tó ti ń fi èèyàn bọ òrìṣà kankan nílẹ̀ káàárọ̀ òjíire ó ṣèwọ̀. Allah nìkan náà ló ń gbé èèyàn. Allah nìkan ló ń gba ẹ̀jẹ̀ ló ń gba èèyàn ló ń gba ẹran èèyàn. so fún ìdí èyí ẹ̀yin èèyàn wa. fún ìdí èyí ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire. ẹ dira àwọn Fúlàní ti wà láàrin wa. ẹ dira ẹ má sùn àwọn Fúlàní ti wà láàrin wa àwọn ọmọ àlè Yorùbá ti wà láàrin wa ẹ jí ẹ má sùn. kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ká jẹ́ kí ìmọ̀ọ́mù náà kí wọ́n gbóhùn sókè mo sọ yìí mo dúró. wọ́n ní kí a tún jẹ́ kí àwọn mùfùtí àgbà kí wọ́n gbẹnu sí kán wá ganu sí gbohùngbohùn kí àwa náà ká lè lọ sẹ́mi mu ẹ ṣé wa kí gbogbo lé. àkọ́bẹ́tídé. mi ò bí Ajánásì ti wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ lè máa tẹ̀síwájú ká Ajánásì fi dé. ẹ kì í máa ṣe Ajánásì. ok óyá óyá. ẹ jẹ́ ká fi orin ká fi gbé àwọn àfa wọlé. Bíkúnyà mufti Maria bá bíkúnyà mufti. tẹ́bà iṣẹ́ bí àkànbí àwọn afáyín ni o tẹ́bà iṣẹ́ bí àkànbí. Maria bá bíkúnyà mufti. Maria bá bíkúnyà mufti. Astagfirullah everybody. Allah wa salam wa Maria bá bíkún. Astagfirullah everyone. gbogbo. gáò ṣàfàrì àwọn afá kì í ṣèyìnbó fa wọn àbí ìbò fa. Mufti tẹ́ bá ti ṣe tán mo ní orin fún special orin fún Ìlọrin o mo ti release ẹ̀ lánàá o. ẹ wọ ẹ jẹ́ ká fi yẹn kọrin yẹn báyìí ẹ gbórin yẹn sókè ẹ ṣojú kẹ. ẹ ṣáàsì. ẹ gbé sókè. ẹ kọrin yẹn fún wa ká máa gbádùn. Bismillah. ẹ bá wa pa WhatsApp o. ẹ gbórin sókè. ló ń ṣe ìbò fa àwọn àfa gbé ìbò fa wọn gbé ìbò wọn kàwé fa. ẹ kọrin fast kí a bẹ tó kí a sáré lọ sí ẹyà ya. wọ́n á gbóhùn sókè ìyá wa. tẹ́ṣà ẹ ti mute tẹ́ ẹ bá mọ̀ o. ta ló fẹ́ kọrin. máìkì ń. ẹ dákun ẹ gbà wá lọ́wọ́ yìí. ọlọmọ ẹ ṣí ojú ká máa wò yín bẹ ṣe ń kọrin yẹn ṣe tún ti gbà bẹ́ẹ̀ alẹ́ wa. ẹ ṣí ojú ká máa wò yín. jẹ́ kó wù mí kó lọ sókè dáadáa. ó máa jẹ́ kó dá ẹ ṣí ojú ká bá ṣe ń wo ẹ̀ á yẹn àwọn èèyàn mọ̀ pé mẹ́sẹ̀gì yẹn á lè máa dọ́dọ̀ wọn lẹ́yà.
Okay, mo mọ̀. Yeah, Aunty Aisha ẹ ṣì jàre. Okay, mo ti fẹ́ ṣe. Bismillah, we're here to support you. Bismillah. Yeah. Okay. ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa power Bẹ́ẹ̀ni tap. cash pẹ̀lẹ́ tiẹ̀ o. Ẹ bá wa power tap ẹ jọ. Ẹ dákun ẹ gbà wá lọ́wọ́ Ìlọrin. Ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ Ìlọrin. Ìlọrin tí ń pààyàn jù, ẹ jọ̀wọ́ ẹ gbà wá. Tẹ́ bá fẹ́ rórí, tẹ́ bá fẹ́ rapá o. Tẹ́ bá fẹ́ rórí o, tẹ́ bá fẹ́ rapá. Ìlọrin ló ń tà wọ́n o, tẹ́ bá fẹ́ ra wọn. Tẹ́ bá fẹ́ rórí, tẹ́ bá fẹ́ rapá. Tẹ́ bá fẹ́ rórí o, tẹ́ bá fẹ́ rapá. Ìlọrin ló ń tà wọ́n o, ẹ dákun ẹ gbà wá. Orí tá à ń wí, orí èèyàn ni. Orí tí a ń sọ, orí èèyàn ni. Ìlọrin ló ń tà wọ́n o, ẹ sọpọ́ọ̀tì wa. ẹ ṣe gan àjíyá ẹ ṣe gan. nísìnyí a fẹ́ gbé àwọn ṣéfù mọ́mu wa a fi ìwé pè wọ́n láti ilẹ̀ àràbó kan á fún wa ní àwọn ọ̀rọ̀ ìṣètí nípa nǹkan tí ànábì ṣe tó ti yẹ gbogbo lé so ẹ bá wa mútu. orin yẹn dùn a máa fi bíìtì sí i àmọ́ bí abíjọ náà lórí torí bíjọ náà máa ń jorin ilẹ̀ so. Ó ti wà lórí péjì mi, ó dùn jù yẹn lọ gan. ẹ lè bá wa lọ sí okay, àgbọ̀ nìyẹn. so lẹ́wọ̀n lọ́wọ́ sọ náà. Ó dùn jù yẹn lọ, mímí pé kí tí mo fi bojú ni àwọn èèyàn gan sọ pé àwọn máa gbé wọ studio ní next week. ìkọ́ tẹ́ bá fẹ́ ṣe ojú ẹ lè kọ́ báyìí tẹ́ bá nílé ìkọ́ tẹ́ bá dùn jù. Akúkú jẹ́ kí n play direct bí mo. ok ẹ play fún wa ẹ ṣe. Lọ́wọ́ Ìlọrin ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ Ìlọrin. Ìlọrin tí ń pààyàn jù, ẹ jọ̀wọ́ ẹ gbà wá. Tẹ́ bá fẹ́ rórí, tẹ́ bá fẹ́ rọ́wọ́. Tẹ́ bá fẹ́ rojú o, tẹ́ bá fẹ́ ramú. Ìlọrin lẹ́ ò ti ríra ọjà wọn kò wọ́n. Ẹ sọpọ́ọ̀tì wọn, ẹ sọpọ́ọ̀tì wọn. Ẹ sọpọ́ọ̀tì wọn o, ẹ sọpọ́ọ̀tì wọn. Ìlọrin lẹ́ ò ti ríra ọjà wọn kò wọ́n. Orí tí ìyá ń wí, orí èèyàn ni. Orí tí ìyá ń sọ, orí èèyàn ni. Ìlọrin lẹ́ ò ti ríra, ẹ sọpọ́ọ̀tì wọn. Ẹ dákun ẹ gbà wá lọ́wọ́ Ìlọrin. Ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ Ìlọrin. Ìlọrin tí ń pààyàn jù, ẹ jọ̀wọ́ ẹ gbà wá. Tẹ́ bá fẹ́ rórí, tẹ́ bá fẹ́ rọ́wọ́. Tẹ́ bá fẹ́ rojú o, tẹ́ bá fẹ́ ramú. Ìlọrin lẹ́ ò ti ríra ọjà wọn kò wọ́n. Ẹ sọpọ́ọ̀tì wọn, ẹ sọpọ́ọ̀tì wọn. Ẹ sọpọ́ọ̀tì wọn o, ẹ sọpọ́ọ̀tì wọn. Ìlọrin lẹ́ ò ti ríra ọjà wọn kò wọ́n. Orí tí ìyá ń wí, orí èèyàn ni. Orí tí ìyá ń sọ, orí èèyàn ni. Ìlọrin lẹ́ ò ti ríra, ẹ sọpọ́ọ̀tì wọn. So àwọn ìkan lára wa ti sọ pé àwọn máa gbé wọ studio ní next week. ju ó dá kọfí bíìtì sí lóòótọ́ ó dùn. Ìlọrin ti ṣẹ̀sìn po wọn bá ti jẹ́ kó bọyé mọ́ jáńjọ́ sí. I'm telling you. Wọ́n ṣẹ̀sìn àwọ̀rò ẹ̀sìn àwọ̀rò ẹ̀sìn o. Báyé mọ́jà o. Lọ́ba lọ́mọ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí ètò tá à ń ṣe yìí. Ẹ bá wa lọ sí péjì Ọba Lọ́mọ, ẹ bá wa ṣí orin yẹn jẹ́ kó lọ viral ṣe ti gbọ́. Ẹ ṣe ìṣẹ̀ṣẹ̀ àgbè wa o. Àní parẹ́ máa yé o. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣí ẹ̀tì sílámù ohun yẹn la fi ń jẹ́ àwọn. àní gbàgbá kó àbùdùràmọ́ọ́nì o. Nígbà tá a wà ń bẹ̀ ohun yẹn la fi ń jẹ́ àwọn. lọ́kùnrin àní kó àbùdùràmọ́ọ́nì nínú lóde. Bẹ́ẹ̀ni ohun yẹn a fi kọrin fún ìsìlámù ní ọjọ́ yẹn tí kíná ti ń pè Jamiu Adégúnwà tó wá sọ́dọ̀ I love my husband. Ó ní orin ìjọ ẹbí mẹ́ta tí mo kàn pò tiẹ̀ máa wá sókè but ìtìjú kò lè jẹ́ kó wá sókè because wọ́n mọ̀ pa àmọ̀ wọn dáadáa. A dẹ̀ ní ohun tá a fi support wọn náà nígbà yẹn. A bá wọn kó ṣíà, a bá wọn dá wákà. The voice is there láti lò fún wọn gbà yẹn. So ohun tá a fi tún tí wọ́n ṣe gbà yẹn náà láti máa fi bá tí wọ́n jẹ́ báyìí. Ẹ bá wa gbé orin yẹn sókè díẹ̀. Okay. So ohun yẹn náà láti máa fi bá tí wọ́n jẹ́ báyìí.
so ẹ jẹ́ to play. ẹgbà wá lọ́wọ́ yìí no tí lékè ta máa ń lọ tàṣàlátù ta máa ń lọ yẹn. ok ìkan lára orin yẹn mo ti ẹ̀ ṣe rántí ẹyọ kan a máa kan pé ìzárólé á kì í ṣoríire àlá aláwo àlá gbogbo ọmọ ẹgbẹ́ ṣoríire àlá aláwo àlá ọlọ́run tó fi wá mọ̀nà kò ní tí wá lọ́nà àlá. kárípa mọ́. so a mọ a lot of orin la mọ ní. ó ti ṣí yín lọ́nà báyìí ẹ ti kúrò lọ́nà ẹ̀. bẹ́ẹ̀ni adúpẹ́ fún Elédùmarè so ẹ bá wa lọ sí page ẹ rí pòrin yìí kò pọ̀ rárá ṣọ́ọ̀tì la ṣe ẹ lè ṣí ẹ lè fi sí WhatsApp yín ẹ comment kẹ jẹ́ kó lọ viral ẹ ṣe gan adúpẹ́ àwọn ní gbé ọmọ yín pa o ọmọ yín ò ní wọ́wọ́ àwọn bẹ́rẹ́bẹ́rẹ́ nílùú Ìlọrin o gbogbo àwọn èso tó jáde lára wọn máa dirú wọn máa dìgbà àwọn tó sì wà nínú òkùnkùn àlá àti kìrìsìtẹ́nì Ọlọ́run á mú wọn jáde so ọmọ ládéládé ni wá adé làwa máa ń dé nílùú a ní ṣe ẹrú gbogbo wa tàdé wà nípò ẹrú Elédùmarè máa yọ wá kúrò ẹ ṣé ẹ̀yin ìyá ẹ ṣé gan so báyìí sìn àwọn mufti wa ló kù báyìí sìn láti gbóhùn sókè ó ti èmi jẹ náà ní Làdáni so ẹ ní bínú sí mi ni o first time máa ń kọ́ ṣe Làdáni lélẹ̀ so bóyá bákanbákan ẹ máa rí ọ̀rọ̀ one or two ó ti yé yín so a lò bẹ́ẹ̀. ẹ ní sọ Gẹ̀ẹ́sì ó yẹ kẹ́ ti kọ́ṣẹ́ lọ́dún àkùnbí láti jọ yìí ó yẹ kẹ́ ti fojú sí kẹfì tí underground tó ṣe wà náà àwọn máa ṣé mo gbìyànjú bàbá mi. ẹ jẹ́ fún yín 40. ẹ ṣeun bàbá mi. sọjọ́ mi ẹ̀ ní pàjá sáàsì. 40 kẹ́ olówó èkó. ayé ọba ọmọ tún lè ṣe so màá fún wọn 40 wọn á lè tún tẹ̀ra ọmọ lọ́jọ́ mi so. èmi gan lè ṣajá náà sì jù yín lọ èmi sì mi kì í ṣara ṣálámọṣí. ó yẹ jẹ́ àlọ́ bisimilayi a fẹ́ sọ bí àwẹ̀ Ramadan ṣe bẹ̀rẹ̀. à ń gbọ́. a fẹ́ sọ bí àwẹ̀ Ramadan ṣe bẹ̀rẹ̀. ó ní nísìnyí a fẹ́ sọ history tí Ramadan tó ṣe bẹ̀rẹ̀ báyìí sìn. a ní ẹ má sọ Gẹ̀ẹ́sì èwo ló ń jẹ́ ìtàn bí àwẹ̀ Ramadan ṣe bẹ̀rẹ̀. a fẹ́ sọ ìtàn tí ànábì tó ṣe gbé Ramadan wọlé. gbogbo ẹ bá wa gba jáná sí wa bẹ́ẹ̀ ni Big Joe sí ń lé Àkànbí ọlọ́ba náà sí ń lé so ẹ mánéjà jáná sí wa ó yẹ tẹ̀síwájú. ẹ jẹ́ kí n bá yín ṣajá náà sì jèrè. àwọn tàbá máa lo ajá náà sí méjì kọ́ máa ṣe kẹ́lómi lọ́dẹ̀ máa ṣe tẹ̀lé wọn ó yá. a fẹ́ sọ bí àwẹ̀ ṣe bẹ̀rẹ̀. a fẹ́ sọ tí àwẹ̀ tó ṣe wáyé. àwọn fún àwa sọ pé a fẹ́ sọ bí àwẹ̀ ṣe bẹ̀rẹ̀. ní ọjọ́ kan Muhammadu ó gbéra ó lọ sílùú Medina. wọ́n ní àwọn Muhammadu wọ́n gbéra kó ní ìlú Mẹ́kà wọ́n fẹ́ sọ táwẹ̀ ṣe bẹ̀rẹ̀ báyìí. wọ́n ní Muhammadu ànábì Muhammadu olóko ó gbéra kúrò ní ìlú Mẹ́kà ó lọ Medina. ẹjọ́ jẹ́ ká tó fún wa láyọ̀ ẹjọ́ ká appreciate ẹjọ́ tó fún wa láyọ̀. Dave, thank you. 1 minute. Thank you, Dave. Ẹjọ́ ká appreciate Dave. Thank you, Dave. Thank you. Thank you. Thank you, Dave. Thank you, Dave. Thank you. Thank you, Dave. Thank you, Dave. Thank you so much. Everyone appreciates you. Thank you. Elédùmarè go bless you. ẹ ṣe mọ Ànábì gbéra ó lọ sílùú Medina. wọ́n ní Ànábì gbéra kó nílùú Mẹ́kà ó lọ sílùú Medina. wọ́n ní Ànábì wá olóko dógidógi ó gbéra kúrò nílùú Mẹ́kà ó lọ sílùú Mọ̀dínà. nígbà tí Ànábì débẹ̀ Ànábì rí tí àwọn Júù tí wọ́n ń gba àwẹ̀. nígbà tí Ànábì débẹ̀ ó rí táwọn èèyàn tó ń ṣe ó wá rí wọn tó ṣe ń gba àwẹ̀ wọn. àwọn ẹ̀yà Júù wọ́n ń gbààwẹ̀. pé àwọn ẹ̀yà Júù wọ́n rí wọn tó ṣe ń gbààwẹ̀ wọn tiwọn. fáwa ní àwọn nígbà tí Ànábì débẹ̀ ó rí báwọn Júù wọ́n ṣe ń gbààwẹ̀ kí lorúkọ tó ń pa àwọn Júù yẹn náà wọ́n ṣe ń gbààwẹ̀ tó ń febi para wọn. Muhammadu bá ní kí ló dé tí ẹ jẹun kí ló dé tẹ̀sí panu. Muhammadu wá ń bi wọ́n pé kí ló dé tẹ̀sí gbààwẹ̀ bí ọ̀nà ní ìlànà báyìí. Muhammadu wá nígbà tí Ànábì débẹ̀ Ànábì olóko dógidógi adọ́mọdóyà ó wá sọ wípé kí ló dé tẹ̀ ń gbààwẹ̀ ẹ̀yin Nàsárà wọ́n wá sọ fún pé wọ́n ní ọjọ́ yìí ni ọjọ́ tí àwọn ṣẹ́gun Moses dẹ̀ gbààwẹ̀ wọ́n ṣe ń gbààwẹ̀. àwọn sífún wọn tẹ̀síwájú wọn sọ pé ní ọjọ́ yìí tí Moses ìyẹn èèyàn kan bí èèyàn wọn tó ní pé ọjọ́ yìí ni iná ṣe máa ń tẹ̀síwájú.
làwọn Ajánásì nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹ máa lọ padà kọ́ṣẹ́ Ajánásì so tẹ bá ti kọ́ṣẹ́ ká dúró kí Ajánásì mi dé kàkẹ́ ẹni tó wọ́n kàn lè sọ̀rọ̀ ẹ lè ẹ dúró wò ẹgbẹ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ èkó ẹ̀jẹ̀ máa jáná sí yín lọ. no ẹ jẹ́ ká ẹ kàn sọ nǹkan míì tí Ajánásì bá ti dé màá lè ẹ jẹ́ ẹ máa sọ ìgbàlù nǹkan sí míì. olówó èkó ẹlòmíì fi yẹn tó tí Ajánásì bá ti dé èmi máa ẹ kà jẹ́ lọ. sáré ṣe quick announcement kí tó máa lọ. Okay. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire a kí gbogbo yín o. Mo fẹ́ ṣe ìkéde nípa ọdún èṣù aláhoro ìjẹ̀lú èkìtì. Gbogbo ẹ̀yin ọmọ ìjẹ̀lú èkìtì, ẹ̀yin ará èkìtì àti ẹ̀yin tẹ́ ń gbé agbègbè èkìtì, ẹ lọ láti on the 26 oṣù tá a wà nínú ẹ̀ yìí láti lè lọ bá wọn ṣe ọdún bàbá wa èṣù ọlá ìlú tí ó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ yẹn títí di ọjọ́ kẹta oṣù kẹta. Ẹ lọ kẹ́ lọ bá wa pé bàbá wa ká lọ gbé dìde kó bá wa gbà wá lọ́wọ́ àwọn ajogun ibi tán ti yí wa ká nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lágbègbè yẹn ẹ dákun ẹ bá wa lọ sékìtì Èkìtì fún odindi ọjọ́ 7 náà máa fi ṣe ọdún náà. Kí gbogbo wa ká lọ àpéjú bá ṣe jọ péjú ṣe lọ́dún yìí àtúnṣe lọ́dún tó ń bọ̀ tá a máa wá dúpẹ́ pé èṣù ti gbà wá lọ́wọ́ àwọn ajogun bíi àwọn Fúlàní. Ẹ ṣé o gbogbo ilé tẹ́ gbà mí láyè. kéṣù gbà. mo kí gbogbo ilé o mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí mo kí gbogbo ọmọ aládé. tọ́ àsúrè wùwù fún gbogbo lẹ́kì yín ìyá ẹ̀ káàbọ̀. kò ní sún wa kò ní rẹ̀ wá àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ló máa give up. a ló máa give up àná. tí àwọn ìmáàmù wa tó bá lọ sí vacation àwọn ìmáàmù tán ìmáàmù lọ ìmáàmù bọ̀. ṣé ti délẹ̀ olówó èkó. alright so ẹ ṣe ẹ jẹ́ kí èyí ìyá ò ní tábára àwọn tí ó fẹ́ wọn bá wọn kan sì máa wọlé ẹ ká tiẹ̀ kọ́ wo ìsàlẹ̀ ṣáná àwọn èèyàn tó yé. lóhùn sókè lọ à ń gbọ́ yín. àná àwọn kan bí o àwọn èèyàn kan send request o. èmi abọ́lẹ̀ fún wọn. ẹ béèrè ẹni tó bá jẹ́ Muslim tó bá ní béèrè àbò ní nǹkan tó fẹ́ sọ gbígbọ́ ìdè gbóhùn sókè. èmi abọ́lẹ̀ fún wọn tí request bá wà. request ti wà. drop mi táwọn èèyàn bá fẹ́ wá. mo kí gbogbo ilé akúṣẹ́ irúnmọlẹ̀ ms ó dẹ̀ pé a sì máa fún yín lẹ́gba tẹ́ bá ṣe ń ka kinní yẹn ní ìgbà tí wọ́n bá ń kírun ẹ máa sọ àyà yẹn so that tó bá repost tàbí tó bá replay àwọn tó bá ń gbọ́ wọ́n á lè mọ̀ pé Kùránì lẹ̀ ń kà. àwọn míì wọ̀ ẹ ṣe ń sọ yẹn akọ́dà bẹ́ẹ̀ ni pé ẹ ń sọ ọ̀rọ̀ lásán bẹ́ẹ̀ ni wípé kì í ṣe nǹkan tó wà ní Kùránì yẹn so ẹ jọ ẹ máa bá wa fi àyà yẹn síbẹ̀. máa fi àyà yẹn síbẹ̀ bá ti lọ. mo fẹ́ sọ lẹ́ni nípa particular video tí mo rí nípa bàbá wa Jídé Sanwó-Olú ni wípé a kí wọn a dẹ̀ rí àlejò tí wọ́n gbà bọ̀ a lè sọ kúlẹ̀kúlẹ̀ ìdí àlejò wọn yẹn ṣùgbọ́n a bẹ̀ wọ́n a dẹ̀ ń rọ̀ wọ́n ni tó bá jẹ́ pé àlejò tí wọ́n gbà bóyá bí wọ́n fẹ́ ṣe fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yí gba ṣàríà ni kí àwọn náà kí wọ́n máa gbọ́ wa nílẹ̀ Yorùbá àwọn ò fààyè gbà á mọ̀ pé wọ́n lè ní àlejò lè wá kí wọn láti ìlú kọ̀ọ̀kan àbí ẹni ibi tó bá wù as pé àwọn jẹ́ gẹ́gẹ́ bí olórí ìlú wọ́n lè gbàlejò a lè ní pé wọ́n lè gbàlejò ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àlejò tẹ́ ń gbà kó má jẹ́ àlejò tó máa pa wá lára ẹ má gba àlejò torí kinní torí fún nǹkan tó máa pa àwa ọmọ ilẹ̀ Yorùbá lára tó bá jẹ́ nípa ṣàríà bí wọ́n fẹ́ sọ pé àwọn mùsùlùmí and anything olúkálùkù ilẹ̀ Nàìjíríà àbí ilẹ̀ Yorùbá freedom of láti ṣe nǹkan àti ní òfin títí wa táwa ń lò tó yẹ pé ó dẹ̀ tẹ́ wa lọ́rùn tá dẹ̀ ń lò bẹ́ẹ̀ a fẹ́ ní nǹkan kan tí ó máa pa àwọn èèyàn wa lára ẹ wo àwọn sharia police tó wà ní north nsìn wọ́n ní pé gbogbo ilé ijó gbogbo ilé ọtí àwọn fẹ́ tì í pa ṣùgbọ́n ilé ijó wà ní Lagos ilé ijó wà ní Ìbàdàn
ilé ijó wà lóńdó ó wà káàkiri gbogbo ẹ̀ àwọn náà ń ta tí àwọn náà ń ta ẹmu gbogbo ẹ̀ àwọn yẹn dẹ̀ ń san tax gbogbo tax yẹn wọ́n máa pín papọ̀ wọ́n á pín tiyín fún yín ẹ̀yin máa gbà ẹ máa ná ṣùgbọ́n àti kẹ́yìn powó kọ mi mọ impact yín you people in the north èmi ò tí ì rí impact yín to that Nigeria ẹ kò dàbí virus gan bíi parasite lẹ sì jẹ́ báyìí cause ẹ produce anything ẹ produce ọmọ tó bá ń sọ wípé bóyá best doctor ẹ produce ẹ best nurse best kínní àfi kẹ máa kéwú kẹ máa ṣe gbogbo ẹ lẹ ń ṣe gbogbo ládàá tẹ ti fi da yàrá yín dànù ní north ẹ di ibẹ̀ yẹn mú now ẹ̀yin ò fẹ́ rí àwọn kínní tó máa tẹ̀ fi ń ṣe bèbí táwọn télọ̀ tẹ̀ ṣe máa ń lò tó máa fi ń wọ aṣọ sí ẹ̀yin ò fẹ́ rí definitely ẹ̀ ń pa àwọn tó ń ṣe aṣọ tó ń taṣọ tó ń ṣe manicure ẹlẹ́yìn ò lè rí pé tẹ bá rí ó máa ń mú oko yín le ok àwọn ìlú mìíràn tí wọ́n fi kinní yẹn ń gbé business wọn lárugẹ ok ẹ wo brother wa Davido àwọn Wizkid gbogbo wọn tó ń kọrin in one way or the other tó bá organize anything they are still paying tax they are still doing this thing sí society they are still bringing something to the society bọ̀ ẹ̀yin ti yín pẹ̀lú ẹ̀sìn òfò tó ti ba ayé ẹ̀yin jẹ́ níbi tẹ́ wà ẹ̀yin lẹ́yìn ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá pa gbogbo owó yẹn tán ẹ̀yin máa ná so ẹ jọ̀ọ́ bàbá wa Jídé Sanwó-Olú bóyá ẹ gbọ́ abẹ́rẹ́ ní àwọn tó ń gbọ́ abẹ́ anybody tó lè súnmọ́ wọn àfẹ́ ní ti orí ibu sàárẹ̀ kan di ara wọn mú wọ́n ní ẹnìyẹn pé ó máa ń ṣẹ́tù kìíní kó lọ sí ilẹ̀ Israeli kó lọ máa bá wọn ṣẹ́tù ogun àbí kó lọ sí north àwọn ló ń jà àwọn ló ní Boko Haram àwọn ló ní everything ẹjọ́ àwa ò fẹ́ àfẹ́ kankan wọn ibi eléyìí tán bá wa dé ibi tán bá wa dé ẹ jẹ́ ká ṣe máa fi omi gbígbóná ká máa fi ara wa mo ṣe ìlàbọ̀rọ̀ ìlàbọ̀yè o. ẹ ṣe ìyàwó Big Joe a mọ̀ pé Sanwó-Olú náà máa gbọ́ ọ̀rọ̀ yẹn Sanwó-Olú tẹ bá gbàlejò ọ̀ràn ẹ lọ́mọ bẹ̀rẹ̀ fẹ́ yanjú ẹ̀ tó bá jẹ́ pé ẹni yẹn kàn wá kí n ni it's fine but tó bá jẹ́ nípa ṣẹ̀ríà ni wọ́n wá ó jẹ́ nǹkan kan ní Lagos State àwa la fi ẹ́ síbẹ̀ ó lè pàṣẹ fún wa pé òfin kan ó máa gbélé wa lórí àwa náà tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ so a máa gbọ́ so ó dàpọ̀ alálejò kan Mr. Lukman ẹ lè ṣí máìkì yín ẹ kalẹ̀. Mr. Adéwálé Lukman. Mr. Adéwálé Lukman ẹ tap bí máìkì yẹn àtẹ bá ti ń sọ̀rọ̀ àgbọ̀yìn yàn ẹ tàn máìkì yẹn. ẹ kálẹ́ sá o. ẹ kálẹ́. náà sá ẹ kàn fún mi ní bóyá bíi 3 minutes ẹ má bínú fẹ́ dọ́dọ̀ fẹ́ kó mi tá a dìbò wà ní. bóyá kí wọ́n tó dé ẹ jẹ́ kí n tún sọ kankan ẹ̀yin èèyàn wa tí ẹ dẹ̀ máa ń gbọ́ wa tẹ̀dẹ̀ máa ń wò wá à ń bẹ̀ yín àárọ̀ yín ni ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú ṣe rí bọ̀bọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn kékeré ni àwọn eléyìí tá a rí tá a gbọ́ tá a mọ̀ ó pọ̀ ó yantí rẹ̀rẹ̀ wọ́n ṣe ń kọ́ wọn kò sí nǹkan kan tí wọ́n lè kò sí ẹni agbára la máa ń sọ tó wà ní inú kéwú tí wọ́n lọ ń kọ́ yẹn and these people tó bá ti jáde wọ́n máa wá surviving wọ́n á fẹ́ survive àti wípé gan majority nǹkan tí ẹ rí tí wọ́n taari níta yìí ilé kéwú ni wọ́n ti ń kọ́ wọn ẹjọ́ à ń rọ̀ yín à ń bẹ̀ yín ni tẹ́ bá ní neighbor tó sì mọ́mọ́ lé kéwú ẹ introduce kínní ẹ introduce page àwọn nǹkan kéékèèké tẹ̀yin náà gbọ́ lọ́dọ̀ wa tẹ̀yin lè sọ fún wọn ẹ sọ fún wọn náà ẹ jẹ́ kó mọ̀ wípé kò sí àǹfààní níbẹ̀ pé kò sí àdúrà ní gbogbo kéwú tó lọ ń ké yẹn èdè elédè ni ó kọ̀ dàbẹ́ ni pé mo lọ ń kọ́ French mo wá fi ń bá kinní sọ̀rọ̀ àti wípé gan ẹ jẹ́ ká wò èdè yẹn ibo ló ti wúlò tó bá sì gbọ́ French báyìí ó sì lè lọ sí French country kó lọ bá wọn gbé ń bẹ̀ bọ̀ ṣé tó bá kọ́ Arab ṣó lè lọ gbé l'Arab country ó fẹ́ dúró síbẹ̀ kí ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀ ẹ̀yin àfáwà mélòó nílẹ̀ Yorùbá ẹ̀yin wo lẹ lè gbé ní Arab country gbogbo yín tẹ́ ti ń lọ 10 years tẹ́ lọ ń kéwú tẹ́ lọ ń kọ́ èdè elédè kí ni wọ́n fún yín kí ni take home yín from learning that language
take home yín náà ò ju kí ẹ wá sílẹ̀ bàbá yín kẹ wá máa balẹ̀ bàbá yín jẹ́ kẹ máa fún rípọ̀ àwọn ancestors yín kẹ máa fún ìpọ̀nrípọ̀ wọn. So ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa tó ọ̀rọ̀ yìí dẹ̀ ń yé yín tó dẹ̀ ń wọ etí yín tẹ́ bá ní neighbor tó sì ń kọ́ ọmọ lọ lè kéwú ẹ advice ẹ sọ fún pé kíní ó fẹ́ mọ̀ kó fẹ́ jẹ oúnjẹ ọmọ tó bá wọ̀ kó fẹ́ jẹ oúnjẹ ọmọ má mọ ọmọ ẹ lọ lè kéwú jẹ́ kó lọ kọ́ṣẹ́ ẹ fi wọ́n sí sport ẹ jẹ́ kó bó jẹ́ aṣọ lọ́ fẹ́ máa rán ẹ jẹ́ kó máa ránṣọ kó máa ṣe tó ẹ jọ abẹ̀yìn àrọ̀ yín ni. alright ẹ ṣé gan so bí gbogbo wa ti ṣe mọ̀ yìí pé àwọn bàbá wa wọ́n sọ pé obìnrin ni iyọ̀ ayé àmọ́ a fẹ́ wo àwọn nǹkan kan bíi mélòó kan tí Muhammadu àti Allah tí ó sọ nípa obìnrin ká tiẹ̀ wá wò gan pé gbogbo àwọn nǹkan tí wọ́n ti kọ sínú ìwé yìí àwọn nǹkan tí wọ́n kọ sínú ìwé yìí láì rí ìwé yìí ṣé àwọn bàbá wa ò ti mọ nǹkan tó tọ́ torí tẹ bá rí àwọn mùsùlùmí yìí torí ẹ̀dá mo ṣe máa ń sọ pé ẹ̀sìn ó máa ń gba ọpọlọ èèyàn ni mental slavery ni àwọn tó bá jẹ́ pé tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á máa ní alukurani sọ pé irọ́ lásán ni ẹ jẹ́ kán mọ̀ pé gbogbo nǹkan tí alukurani sọ yìí láìsí kurani àwa ti mọ àwọn nǹkan yìí tẹ́lẹ̀ so àwọn nǹkan tó sọ tí ó dáa àtàwọn nǹkan tó sọ tó tún kù díẹ̀ káàtó a máa gbọ́ àwa wò ó pé ok ṣọlọ́run lè sọ àwọn ọ̀rọ̀ yìí gan àbí Muhammadu gan ni ó ń sọ. ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ sticker yẹn kúrò a ti kírun tán a moderate on my power tap ẹ ṣé bàbá mi thank you sir. pé ṣọlọ́run ló ń sọ àwọn ọ̀rọ̀ yìí ni àbí Muhammadu ló ń sọ àwọn ọ̀rọ̀ yìí so a máa ka Quran 4:34 a gbọ́ nǹkan tí yẹn sọ láti bẹ̀ a lọ síbi tá a bá fẹ́ pín ogún Quran 4:11 láti bẹ̀ yẹn a tún lọ sí Quran 2 verse 2 àtàwọn Quran verses bíi mélòó ó ṣe pọ̀ tá a máa gbé yẹ̀wò ẹni tó fẹ́ sọ̀rọ̀ yẹn ìṣẹ́jú mélòó ní ká fún àwọn. Mr. Lukman tẹ́ bá wà ń bẹ̀ tẹ́ bá dẹ̀ tí ì ráyè tó tá bá ti ń ka kéwù lọ kẹ́ mọ́ wá ní ẹ fẹ́ sọ̀rọ̀ nígbà yẹn. Okay. bá program tí mo wà nínú mọ́tò mo wà mo ṣe bọ́lẹ̀ ni ẹ máa bá program. tẹ́ bá ti dé bẹ̀ tẹ́ bá ti débi tẹ́lẹ̀ lè sọ̀rọ̀. ọ̀rọ̀ àyẹ̀wò àti ìpínlẹ̀ sọ̀rọ̀ kẹ́ kí a mọ̀ ẹ jẹ́ ká kọ́ mu láti Quran 4:34 ká wo bí Islam Muhammadu Allah bóyá sọ pé ká máa treat àwọn obìnrin. ẹ̀yin gbogbo ilé-ẹjọ́ ẹ bá wa power tap ẹ bá wa join community ẹ bá wa share program àwa 3 ló wà ń bí at least àwa ọmọ aládé tá máa wà ń bí a máa tó 300 ká mọ̀ pé àwọn yòókù ọmọ kìíní ni wọ́n ìjọ ẹ bá wa share program share to your friends share to Instagram share to your other account share káàkiri other social media share to YouTube share anywhere kẹ́dẹ̀ bá wa join community lẹ́gbẹ̀ẹ́ ms bàbá yẹn wọ́n á kan ìní á tún jẹ́ kí àkáǹtì wa kó tún ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ bá dẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣí f-word tá máa ń lò f-word tá máa ń lò ńgbà míì ló máa ń jẹ́ tó máa ń affect àkáǹtì wa ó ṣe pé bóyá olóògbé mi máa ń report ẹ jọ̀ọ́ bóyá ká kọ́ bó wa máa ṣe máa sọ Yorùbá ẹ ṣé. so bàbá ṣe ń ka àwọn kìíní mo fẹ́ kí ẹ̀yin ìnákọ̀ ẹ̀kan máa picture ẹ̀ gbé àwọn pípù yìí tó bá ń ka kínní ní èdè Lárúbáwá báwo lẹ ṣe fẹ́ mọ nǹkan tó wà nù kínní like tá a bá ka kínní ní Lárúbáwá ẹ máa ṣe àmì ṣé kínní ṣó bá ọpọlọ mu ẹ̀sìn yìí ó dàbẹ́ ní pé àwọn ẹ̀sìn yìí ó dàbẹ́ pé ó wà fún àwọn tí ò lọ́pọlọ torí ẹni tó bá lọ́pọlọ ó ní láti mọ̀ wípé nǹkan tẹ̀ fẹ́ kà fún mi tí mo fẹ́ máa ṣe àmì ẹ yẹ kí n tiẹ̀ wo ìtumọ̀ ẹ̀ tẹ bá wò káàkiri ẹ já sí láìfún mi báyìí ẹrí tó yẹ pé Kùránì lásán náà ń kà táwọn ẹ̀dẹ̀ ń ṣe àmì lè máa ti mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wà nínú ìdè ẹ yẹ ká gbọ́ nǹkan tẹ́lẹ̀ ìkọ tó sọ tá a bá kà Lárúbáwá àmì lè máa ṣe ó ní
Men are the caretakers of women. As men have been provisioned by Allah over women and tasked with supporting them financially. And righteous women are devotedly obedient. And when alone, protective of what Allah has entrusted them with. And if you sense ill conduct from your women, advise them first. If they persist, do not share their beds. But if they still persist, then discipline them. Now, àwọn èèyàn máa ka kínní wọn á ṣe àmì kò make sense. Ìtumọ̀ ẹ̀ Allah lè sọ pé ó ń sọ̀rọ̀, Allah dẹ̀ ń sọ wípé àwa ọkùnrin o kí a máa na ìyàwó wa ẹ wá ẹ ká bira wa ṣó bá ọpọlọ mu tó túmọ̀ sí pé Allah ó ń fọwọ́ sí domestic violence. Irú àṣà burúkú yìí kò pọ́n obìnrin lé. Nínú Islam obìnrin ò lè jẹ́ nǹkan kan. Wọ́n rí obìnrin bí nǹkan ṣá. Allah ò pọ́n obìnrin lé, Muhammadu ò pọ́n obìnrin lé. Tẹ́ bá dẹ̀ wo ẹ̀sìn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ńbẹ̀ obìnrin ni wọ́n. Bẹ̀lẹ̀ máa ti mọ̀ pé èèyàn tó bá lọ́pọlọ ó yẹ kó lè mọ̀ pé nǹkan yìí ṣáàlà nǹkan tá Allah sọ yìí ṣó bá ọgbọ́n mu wípé ká lu àwọn ìyàwó wa. So ẹ ká kúrò ńbẹ̀ ká tún wá lọ sí Quran 4 verse 11. Quran 4. Moderator mi mọ ẹni tó mú tu ilé KU TV ẹni ara wa ni wọ́n ẹjọ́ moderator ẹ tẹ̀síwájú. Ẹjọ́. Bá jẹ́ bá wa unmute wọn mi ò àdúró bóyá nẹ́tíwọ̀kì mi ni. Unmute ta ni? Ilé KU TV mi mọ̀ ẹni tó mute wọn. Èmi ni mo mute wọn o mi mọ̀ para wa ni wọ́n. Ara wa ni wọ́n. Ẹ ṣeun. Now ẹ máa gbọ́ Quran 4 verse 11 òun ni a gbé síbẹ̀ yìí o. Ó ní Allah has commanded you regarding your children. So irú eléyìí sìn ó sọ̀rọ̀ nípa tẹ́ a bá fẹ́ pín ogún. So kẹ́ wá gbọ́ nǹkan tí Allah sọ nípa Quran kí nìyẹn? Quran 4 verse 11. Onas ṣé Muslim ní Onas MS ẹ bèrè ẹyẹ yẹn bí mo bí a Muslim ni wọ́n fi lẹ́kùn. Onas àti ẹ̀mọ àwọn orúkọ yìí. Ìjọ tó bá ti sọ̀rọ̀ mo fẹ́ já wọn. Gbìyànjú tó bá ti dáhùn kẹ́ máa lẹ́rí wọn mọ́ kàbá because ẹlòmíì máa wá sókè wá máa report ṣẹ́gbọ́n. Ẹ ṣeun. Tí a bá ti débẹ̀ jẹ́ kí n mọ̀. Ẹ̀yin yẹn máa bá power tap lọ ẹjọ́. So èlé tá fẹ́ ká yìí ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe fẹ́ pín ogún. MS má bínú ẹni tẹ́ gbé wá sókè Muslim ni wọ́n á ní Muslim ní kẹ́ gbé wá sí tẹ̀síwájú lẹ́mẹ̀s. Ṣé bí àwọn Muslim ló máa jẹ́ ṣe bí àwọn Muslim la expect pé kàn send request. For now. Bẹ́ẹ̀ kì í ṣe Muslim Ebenezer àgùntàn ni. Ó lè jẹ́ àgùntàn kó wá padà lọ sí báwọn ẹlòmíín fàgùntàn lẹ́yìn tó ń padà lọ ṣerú. Ebenezer, are you there? Ṣé wà ń bẹ̀? Ebenezer. Ó ṣe ń róòlù bí ní kò tí ì wọlé. Oh, okay. So ó ní Allah has commanded you regarding your children.
Allah lóhun ti pa wọ́n láṣẹ nípasẹ̀ àwọn ọmọ wọn. The share of the male will be twice that of the female. Ẹ̀tọ́ ogún tí ẹ máa fún ọmọ obìnrin ó máa jẹ́ tó bá gba ẹyọ kan ọkùnrin á gba méjì. Tó túmọ̀ sí pé irú ẹ̀yin tó yẹ pé bóyá àwọn àkọ́bí yín obìnrin lẹ́gbọ̀n èyí tó wá jẹ́ àbúrò ó jẹ́ ọkùnrin àmọ́ tí ẹ bá fẹ́ pín ogún fúnra àwọn ọmọ yìí Allah sọ wípé ìlọ́po méjì òun ni ọkùnrin máa gbà. If you leave only 2 or more females 10 years owners. Yes. Muslim lọ́wọ́ wọ́n ní Muslim lọ́wọ́. Ok, kí lẹ fẹ́ bá a dá sí. No, inú mi mo máa gbádùn gbogbo bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ so Muslim ni mí bọ̀ mo fi fìṣàṣe ṣeré so kò ṣe pé mo bínú sí pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ó wà okay ẹ láwọn èèyàn lójú ni ó dẹ̀ wà okay mo bínú sí inú mi I'm okay with it so àtìgbà tí àtìgbà tí bẹ̀rẹ̀ mo ti wà ní tí mo ń gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ àwọn kò ń ṣe ní ìlú kan wọ́n pé mo ní anything láti sọ I enjoy what you have been saying. Kí ló dé tẹ̀ ṣe jẹ́ Muslim gbàtẹ́ ní nǹkan tá à ń ṣe pé ẹ mọ̀ nǹkan tá à ń ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló jẹ́ kí ó tẹ̀ ló mú Muslim mo ti ń ṣe láti bẹ̀rẹ̀ even Muslim with tablik ni ṣùgbọ́n mo fi ìṣẹ̀ṣe ṣeré. Nǹkan tẹ̀ ń sọ di méjì ṣé mọ̀ pé ẹ mọ̀ kọ́ tá à láà sọ ó lẹ́ni tó bá ti mú nǹkan míì mọ́ òun ó nínú náà já àná mọ́ ló ń lọ ẹ̀yin tí ń mú nǹkan míì mọ́ àlá nìyẹn. Nǹkan táwọn sọ pé kí ló dé tẹ̀yìn ṣe jẹ́ Muslim. Nígbàgbọ́ lórí yẹn èmi mo jẹ́ ń ṣe mùsùlùmí mi tí mo ń ṣàdúrà tó àdúrà mi gbà bẹ́ẹ̀ náà mo ń ṣe ti ẹ̀sìn àbáláyé tí mo ń ṣe ládùúrà náà tó dẹ̀ ń gbà so méjèèjì ni èmi ń ṣe pọ̀. Àdúrà wo lẹ lè fi ti mùsùlùmí yẹn ṣe fún wa ń sìn kó gbà. Ọlọ́run Elédùmarè ni èmi ń pè èmi ò pe orúkọ Allah. ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń jẹ́wọ́ bọ̀ nítorí tẹ bá pe Allah ò gbọ́ yóò bá àdúrà yìí kò lè gbà. Elédùmarè ni èmi ń pè from beginning. Torí ẹ̀ mo ṣe fẹ́ mọ̀ dáadáa so kí ló ń stop yín tẹ̀ ṣe kúkú dúró ti àṣà àti ṣe ìlú yín kẹ́ ríra yín bí ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ̀yin ṣe tẹ̀ blíìkì. Mi ì dẹ̀ ṣe gbogbo èèyàn mọ̀ mo ti ṣe gbogbo èèyàn sẹ́yìn ni wíwù nǹkan kò síbi tó ń lọ tí mo lọ rí so. Ẹ lọ pààrọ̀ orúkọ lárúbáwá tẹ̀ ń jẹ́ o ṣe gbọ́. Àmọ́ yóò tẹ̀ sí mo tẹ̀ ń jẹ́ ẹ mọ̀. Bọ̀ ìgbà tẹ́ wà nínú Islam gbà yẹn tẹ́ ń gbọ́ mi. Mo gbọ́. Ìgbà tẹ́ wà nínú Islam gbà yẹn máa ń rí Islam bí pé òun ló dáa jù ni. Ó tí o ní gbogbo ẹ̀sìn tí yàn bá ti ń ṣẹ̀sìn tó bá ti jẹ́yàn tó bá ti ń ṣèbàjẹ́ tó bá ti hùwàkiwà tó bá ti ní ọmọ lákejì lára tó bá ti ṣe tó bá ṣe anything mo gbà pé tó bá ti ṣe tó Elédùmarè ṣá mo gbà pé ẹ̀sìn ló ń ṣe. Ó dà ń pé ẹ̀ kì í ṣe strong Muslim. No, ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé Mr. Honors ẹ má bínú gbàtẹ́ yìí wà nínú tẹ̀blíkì yẹn nǹkan tó fẹ́ béèrè lélẹ̀ báwo lẹ ṣe máa ń polówó Muhammadu fọ́wọ́n èèyàn báwo lẹ ṣe máa ń ròyìn ẹ̀ nígbà yẹn dáadáa wo lẹ́mọ̀ tí Muhammadu ṣe tó yẹ pé tẹ bá sọ fún yàn báyìí. polówó Muhammadu Ọlọ́run mi pé kí yàn gba Ọlọ́run gbọ́ ni tèmi. No mo mọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ Muhammadu ló gbé Islam wá ṣé ẹ mọ̀ dáadáa kan tí Muhammadu ṣe nígbà tẹ yìí wà nínú Islam ṣé ẹ mọ̀ dáadáa kan tó ṣe. mo ní ibi iṣẹ́ mo wà á dẹ̀ máa sọ̀rọ̀ létà. ok ẹ ṣe so ẹ mẹsẹ̀ ká máa bẹ́tò wà lọ ya ẹ ṣe Mr. Honors so ẹ ṣe so ẹ lè wà ń sàlẹ̀ kẹ́ máa wà pẹ̀lú wa so ká lè fún ẹlòmíràn láàyè ẹ ṣe. So a ti sọ pé àwọn èèyàn ọmọ bó ṣe máa deny Muslim díẹ̀ tó fi máa tán nílẹ̀ Yorùbá náà nìyẹn so ẹ tẹ̀síwájú lẹ́mẹ̀sì. Now only Allah commands you regarding your children.
Allah pa yín láṣẹ nípasẹ̀ ti ọmọ yín. The share of the male will be twice that of the female. Ó ní ogún tẹ́ bá máa pín ìyẹn tẹ́ bá máa fún ọmọkùnrin tí obìnrin á jẹ́ tọkùnrin bá gba bíi méjì ọkùnrin á gbẹyọ kan. Obìnrin á gbẹyọ kan. Obìnrin á gbẹyọ kan ọkùnrin á gba bíi méjì. If you leave only 2 or more females, tó o bá fi obìnrin tó pọ̀ sílẹ̀ àbí bí obìnrin méjì, their share is 2/3 of the estate. ẹ̀tọ́ wọn ní ìdáta nínú àwọn ogún yẹn. But if there is only 1 female, àmọ́ tó bá jẹ́ obìnrin kan, Lobi, her share will be 1/2. That's half. ẹ̀tọ́ ẹ̀ tó máa dánú ogún ni á jẹ́ ẹyọkan àti ààbọ̀. Each parent is entitled to 1/6, or if you leave offspring. Gbogbo àwọn òbí wọ́n ní ẹ̀tọ́ sí tí wọ́n bá fi ọmọ lẹ̀, wọ́n ní ẹ̀tọ́ sí ìdá mẹ́fà. Ìdá kan. Ìdá kan fún àwọn ọmọ wọn. But if you are childless, tó bá jẹ́ pé ènìyàn ò bímọ, and your parents are the only heirs, tó bá jẹ́ pé àwọn òbí nìkan lẹni tó kù yẹn ní, then your mother will receive 1/3. ìyá ẹ̀ máa gba ìdá kan nínú ìdáta. But tó túmọ̀ sí pé ọkùnrin ìyẹn bàbá yẹn ló máa gba ìdá méjì. Púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ. But if you leave siblings, tó bá wá fi àwọn àbúrò lẹ̀ àwọn ẹ̀gbọ́n báyìí gbóhùn, then your mother will receive 1/6. ìyá ẹ̀ máa gba ẹyọ kan ìdá kan. After the fulfilment of bequests and debts, lẹ́yìn tí wọ́n bá ti yanjú bí yóò jẹ gbèsè ní àbò ní nǹkan láti san tó bá ti yanjú gbogbo ẹ̀ tán. be fair to your parents and children. wọ́n ní kí wọ́n ṣe dáadáa sáwọn òbí wọn àtàwọn ọmọ wọn. As you do not fully know who is more beneficial to you, send me nígbà tí o mọ ẹni tó máa jẹ́ olóore jù fún ẹ. This is an obligation from Allah. eléyìí ni ó jẹ́ dandan láti ọ̀dọ̀ Allah. Surely Allah is all knowing, all wise. dájúdájú Allah ló mọ̀ jù ú lójú. ẹ̀yin náà gbọ́ nǹkan tí Allah sọ ń bí ìbọn ìfẹ́ pín ogún. nǹkan tó ṣàn sọ ní pé ẹ̀yin obìnrin ẹ̀ jámọ́ nǹkan kan, anything tí wọ́n bá fẹ́ pín ìdá kan òun ni ẹ̀yin máa gbà tán bá ti pín sí, tí táwọn ọkùnrin bá gba ìdá méjì. So ẹ ká tún lọ sí Quran 2 verse 223 ká tún gbọ́ nǹkan tí gbogbo àwọn nǹkan yìí sìn tí wọ́n bá kà fún yín lárúbáwá ṣe hàn páàmì lẹ́ máa ṣe làwa ṣe ń sọ fún yín pé Quran rádaràdá ló wà ń bẹ, ìtàn lásán ni, kò nítumọ̀ àṣàràbù ni, kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwa ọmọ Yorùbá. Muslim ní Mr. Don Wale TV. ẹ̀ka lẹ́sẹ̀ Muslim ní. àmì ṣe mùsùlùmí o, àmì mọ bí mo ṣe wọlé gan, àmì ṣe mùsùlùmí o. ok olóyè TikTok ló fún àyìn mọ́ra. ló fún àmì mọ́ra o. ẹ lè já mi gbọ́. ẹni yẹn ló wọ̀ ọmọ tó gbé wọlé àlùpà ìgbà máa ń ṣe bẹ́ẹ̀ àpò TikTok máa ń ṣe bẹ́ẹ̀. Labib Lágbàjá kákí ó tọrọ jẹ nìkan ní mùsùlùmí bá. ó rẹ̀ pé àwọn nìkan ló ṣùkú síbẹ̀ yìí nínú ẹgbẹ́ òkùnkùn. ó ní agbára ẹjọ́ ta ló tó ìtì àwọn èèyàn Dave ló fún yín ní kìnìún, so láyàn yẹn ẹ máa sìn kó má di ẹ ṣáà máa súnmọ́lẹ̀ kó má lọ gbé àwọn èèyàn jẹ. gbogbo iléeṣẹ́ mọ sísá wa tí wọ́n wá share experience wọn pẹ̀lú wa. àfáà yẹn ti kọ mẹ́sẹ̀gì pé gbogbo nǹkan tó ṣe lórí ìlà lòun rí, pé bó ṣe wá sọ́dọ̀ wa. ó dẹ̀ sọ pé òun máa gbé àwọn lọ́ọ̀yà àwọn dìde sí sísá wa yẹn. mo wá sọ fún pé ó jẹ́ kó mọ̀ pé àwa dúró tì í tó kó lọ gbégbèsè àwa náà máa gbégbèsè ẹ̀. so ṣé lóòótọ́ ṣó ṣe nǹkan yẹn àbó ṣe ẹ̀rí wà, ìyẹn ní gbogbo ẹ̀rí lọ́wọ́ bí àmì Ọlọ́run ṣe pàdé ẹ̀ bó ṣe fẹ́ bá a sùn, gbogbo ẹ̀rí ló wà nílẹ̀. so ó ti kọ lẹ́tà sọmọ yẹn ìgéni pé àwọn lọ́ọ̀yà wọn máa gbégbèsè lórí ẹ̀. so mo dẹ̀ ti sọ fún pé kó fọkàn balẹ̀, kò sí nǹkan tó lè ṣe, ẹ̀rí wà bó ṣe sẹ́ndì owó gbogbo ẹ̀ ló wà nílẹ̀.
so bẹ́ẹ̀ ni mo ti sọ bẹ́ẹ̀ fún. ó ló fi private number pé lẹ́ẹ̀kan bá tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ó yẹ kó gbé kó wá píkì ẹ̀ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. So ẹ jẹ́ ká wá continue. This is Quran 2 verse 222. Gbogbo àwọn verse tó sọ̀rọ̀ nípa obìnrin díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ láti touch ní ìkàlẹ̀ ọkọ ms bàbá ẹ jẹ́ kí bàbá wa olóyè kò sọ̀rọ̀ tó ń sọ tó ń jọ ìyẹn ó important jù eléyìí lọ ṣe tá a bá sọ àlè máa ṣẹ́wọ́ aṣọ bòṣà wa àbàjẹ́ wọ́n ló gbèsè ẹgbẹ́ jáde lórí tẹ́ ẹ̀ sọ ìyẹn important jù tó lóyè kò sọ. a ti sọ fún ó ní òun fẹ́ lọ òun máa gbé lọ́ọ̀yà òun tó bá sọ̀rọ̀ pé wọ́n máa gbé gbèsè mo dẹ̀ sọ fún pé kó gbé gbèsè nígbà tí gbogbo ẹ̀rí ti wà. no ẹ jẹ́ ká ní sùúrù nígbà tí gbogbo ẹ̀rí wà bọ́mọ yẹn ṣe fún lówó bó ṣe bá chat àti ní tó bá ti gbé gbèsè a máa post gbogbo ẹ̀ síta ẹ̀yìn ní sùúrù àkànbí ká máa wo. so ẹni yẹn tó ń sọ kiri ni. ó wà lórí láìfù wa ó wo láìfù wa àmì ọlọ́run ó wo láìfù wa ó wá ń pe obìnrin yẹn wá ó tún yọ lẹ́nu pé ìwọ máa ṣe gbá kan máa ṣàwo fún nǹkan tó bá lè ṣe ẹ̀rí wà bó ṣe fún ẹ lówó bó ṣe pàdé ẹ̀ gbogbo ẹ̀ ló wà so ẹ tẹ̀síwájú lẹ́ ms. kẹ́niyàn olóyè kó ẹ ṣàlàyé fún òkè ó ti fọwọ́dù gbogbo kìíní yẹn sọ́dọ̀ yín òkè torí wọ́n lè padà lọ síìsì fún yẹn lọ́wọ́ ẹ̀. ẹ níṣẹ́ ẹ lóko ẹ lódò ẹ ń ba ayé àwọn èèyàn jẹ́ láfi sọ fẹ́yìn gómìnà wa èmi ọmọ ọkọ tẹ lọ rẹpísẹ́ǹtì kan bìtẹ́ wà ẹ ní action kankan ẹ lè jẹ́ gómìnà. no kò tí ì dèbí ọ̀dí gómìnà olóyè kò fẹ́ mi bàbá àbáké tó pé jẹba yín kó dání yálà jẹun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ má tẹ̀sẹ̀ lójú àmì ọlọ́run ó máa ṣòfò ni mo ló máa ṣòfò ni trust me ìwọ ò ní wò. akọ̀wà nílùú kò sófin kò sí kankan tó di anybody ẹ̀yin ọlọ́pàá náà DSS ẹ kàn ń wo anybody níran báwo làwọn kan ti fẹ́ kóra wọn jọ wọ́n láǹfà làwọn wọ́n ń gbá anybody wọ́n ń hùwà burúkú láwùjọ wa ẹ̀dẹ̀ ń wò wọ́n níran kí ni àáfà àbí sọ fẹ́yìn ọ̀dọ́ ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa tẹ wà nílẹ̀ Yorùbá àwa ní ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àwa ní ògo Nàìjíríà tí a bá lajú wa kalẹ̀ títà lùbọ́ bá kówọ̀ tiwa ló máa dà níbi tó rí dá wa sí nìyẹn kò sí anybody tó fẹ́ bá wa tán orílẹ̀-èdè yẹn ṣe àwa la máa tún ṣe fúnra wa tẹ bá wo àwọn ọ̀kọ́rin àwọn àfáà yẹn ẹ challenge wọn ẹ fi béèrè báyé wọn jẹ́ kí ni ìwúlò àfáà kí ló ń pè láàfáà ẹgbẹ̀rún kan kí lẹ wúlò fún ẹ béèrè lọ́wọ́ wọn tẹ bá bímọ ẹ̀yin ọ̀dọ́ wálẹ̀ Yorùbá ẹ ti wáìsì ju gbogbo kíní yìí lọ ẹ bá bímọ ẹ ṣe kó mọ fúnra yín tẹ bá tó kú bá kú táwọn ìyá wa bá kú àbáwọn bàbá wa tó bá kú ẹ bẹ́ sáré ẹ̀sìn ẹ dà sírí bò wọ́n kò nídìí pé ń pa àfáà kan tí ò níṣẹ́ ojú ti là kò síbi tó ní ṣe bẹ́ẹ̀ all over the world ẹ̀yin kò níṣẹ́ ẹ̀wọ̀n mọ́kábí tó kú ti kú ibi tó ti fẹ́ ṣe kó mọ ibi tó ti fẹ́ ṣe ìyàwó kí ló kàn yín ẹ bá fẹ́ ṣe ìyàwó ìdílé ọkọ àti ìdílé ìyàwó ẹ wá àwọn àgbàlagbà mẹ́ta ẹ dẹ̀ wá ọ̀rẹ́ yín méjì sí ẹ pera yín jókòó ẹ jí kó fa ọmọ fún yín ẹ kó súre fún yín kíyàwó bímọ àbíyè kó bọ́kùnrin àbíyè kó bóbìnrin àbíyè kó súre fún wa ó ti tán ìyàwó wò làáfàá ṣe fún yín àfáà tí òrìlé rẹ̀ tó ẹ kàn jí ká wise ká mọ nǹkan tá à ń ṣe ẹ bímọ ká tó bímọ ẹ ti mọ̀ bóyá ọmọdé fẹ́ bí ọkùnrin ni àbóbìnrin ni ẹrẹ́dì orúkọ tó bá wù ú jẹ fún Yorùbá. Akànbíọ́lọ́ba yes sir. wà lójú orí yẹn díẹ̀díẹ̀ náà ni níta bá sọ ni pé ètò fẹ́ gbé jáde yìí nìkan jẹ́ ká wò yẹn nìkan ni because ìjà ẹ máa gbọ́ ọ̀nà kan náà fẹ́ gbọ́ bọ̀ ọ̀nà ìjà ẹ ní sùúrù wàhálà ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni kò ní láyé kò ní ṣerú ẹ̀ mọ́ àmì Ọlọ́run tí o ti ń gbọ́ tèmi. Àkànbí nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun náà ti mọ olúwa ó wà bí ó yìí ń wò wà bá ṣe ń sọ̀rọ̀ yìí so àmì Ọlọ́run ṣòro ọmọ tó lọ ń dún mọ́ yẹn pé kí lóde tó wá sọ̀rọ̀ ẹ̀ ń bí ó ti fún wa ní gbogbo ẹ̀ rí o gbogbo bó ṣe sẹ́ndì owó sí ẹ̀ bó ṣe pàdé ẹ̀ ló tẹ́ ẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bí tó bá lọ ń dún mọ́ pé àwọn ó máa gbé lọ́ọ̀yà ẹ̀ máa ṣèràn kan fún àwa náà ọmọ pa àti gbé fọ́tò ẹ̀ síta tẹ́lẹ̀ a máa wá gbé fọ́tò ẹ̀ a máa wá gbé síta àwa ẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ àwa play voice ọmọ yẹn gbogbo ẹ̀ kò lè mọ̀ pa ṣetán pẹ̀lú ẹ̀ àti ìṣetán pẹ̀lú ẹ̀ àwa yìí ń bẹ́tò wa lọ ni so àmì Ọlọ́run kò lọ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé mu wà pẹ̀lú yín bàbá. tó bá ti ṣerú ẹ̀ mọ́ mo bẹ̀ yín ni. kò tí ẹ lè ṣe ẹjẹ́ kó fọ̀nà ṣe ọmọ fọmọ ni. gbọ́ mi ìdálábà wọn pàláṣẹ ni
fọ́tò ẹ̀ àti voice mail yẹn sẹ́lẹ̀ sáwọn ìyá àtàwọn bàbá wa èmi gan máa bọ́tọ̀ náà fọ́tò ẹ̀ la máa lò lọ fọ́tò ẹ̀ la máa lò lọ steady. Ìlọrin ẹ̀kọ́ wa balẹ̀ ayé jẹ́ níṣẹ́ òkèrè lámì ọlọ́run ò ní soríire wọ́n lámì ọlọ́run lára. àmì sàtánì ọbẹ̀ báyìí Àkànbí ọlọ́ba ẹ sọ fún àgùdọ̀ wọ́mọ yẹn tí o apart of lawyer àgùdọ̀ wà tí. ìyẹn ti fi mẹ́sẹ̀gì tó sẹ́ndì bọ́mọ yẹn ṣe kúrò lórí ìlà òun ló ń pe ọmọ yẹn lẹ́ẹ̀kan tó ti sẹ́ndì mẹ́sẹ̀gì sọmọ yẹn mẹ́sẹ̀gì yẹn pọ̀ débi pé ó ń sọ fún ó ti sọ oríṣiríṣi fọmọ yẹn tá a bá ṣe tán bí a máa mú yìí tí ìfẹ́ ṣe fọ́nrán lórí ẹ̀ bọ̀ mo ti fọmọ yẹn lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan tó lè ṣe fún so ms jẹ́ ká tẹ̀síwájú. Ìlọrin mẹ̀sújà bá ẹ̀kọ́ yáyà ẹ̀kọ́ ń balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀rí sórí Sulemanu Farouk olóko owó. Kò tí tó ká gbé fọ́tò yẹ kẹ́ mọ̀ bí tó bá ti tó a máa gbé fọ́tò ẹ̀ síta ní táìmù. ẹ dúró so àwọn pípù yìí wọ́n ń wò wá wọ́n ra dẹmọ síbẹ̀ ni. kí lẹ̀ sọ ms òun ló ń pọmọ yẹn lẹ́ẹ̀kan bí tó ṣe ń lọ. ó ti sẹ́ẹ̀nì mẹ́sẹ̀gì débi pé. àwọn ọmọ Ìlọrin náà wo prógráàmù wa jù. kí ló dé. wọ́n níṣẹ́ ni àwọn akéwù tọrọ jẹ àwọn bàbá yín ò níṣẹ́. kan bí ẹ̀mọ̀kan tó jẹ́ kó fọ́ ìgbà tọ́mọ yẹn ń ṣe láìfù yẹn wọ́n wá ń sọ fọ́mọ yẹn lórí láìfù pé ó fẹ́ bà orúkọ àmì Ọlọ́run jẹ́ ọmọ yẹn lòun ò mọ̀ kankan náà pé òun pàdé ẹni lóòótẹ́ ẹ̀ ni ó lóòótẹ́ tóun dẹ̀ ti pàdé ẹ̀ pé yàrá tó kéré jù ń bẹ̀ bí èlò pé bí i 50 àbí 60 ó ní ẹni yẹn lòun wá ṣiṣẹ́ fún yàn ni pé wọ́n gbé òun wá iṣẹ́ fún yàn bẹ́ẹ̀ ni pé ibẹ̀ làwọn ti pàdé kò ń ṣe pé òun mẹni náà tẹ́lẹ̀ òun dẹ̀ orúkọ òun àmì Ọlọ́run àwọn dẹ̀ ó lóun ní fọ́tò ẹ̀ òun ní gbogbo ṣáàtì lọ́wọ́ kò dẹ̀ ṣe pọ́wọ́ ló nídìí gẹ́gẹ́ bí story tó fọ́mọ yẹn fọ́màtì tó fọ́mọ yẹn ó kàn fẹ́ ó pú ọmọ yẹn ni ó wá sọ nǹkan tọ́mọ yẹn máa rà ó wá lo àlùpàídà ó sọ omi di ẹ̀jẹ̀ àbẹ́ẹ̀rì náà ṣé Jésù nìkan kọ́ ló lè sọ omi di wáìnì oríṣiríṣi àpá náà ti ṣiṣẹ́ àìmọye. so lẹ́yìn tó ṣe yẹn tán ó bá sọ fọ́mọ pé òkè láti parí iṣẹ́ yìí òun máa yẹ ó pú ọmọ yẹn wò òun máa pàpà súpé ibẹ̀ ni iṣẹ́ ti já so ọmọ yẹn dẹ̀ yìí lẹ́rìí ó ní gbogbo ṣáàtì bó ṣe sanwó ó dẹ̀ sọ pé òun ṣe pówó ni àáfàá yìí nílò torí gbà tí ọmọ yẹn ò gbà kó ó pu èyàn àmì Ọlọ́run tí ọmọ yẹn ò gbà kámì Ọlọ́run ó pu é ó wá ń sọ fọmọ yẹn pé owó tọmọ yẹn máa san gangan tóun bá ti lè tẹ̀lé kan pẹ̀pẹ̀ pé ó máa san 350,000 ọmọ yóò mọ àmì bọ̀bọ̀ àmì Ọlọ́run rí níbi kankan nǹkan tó sọ fọmọ ìgbà tó pàdé ọmọ ló tẹ́ pé òun wá iṣẹ́ fún yàn bí ni so tó bá lọ ń tírẹ́tì ọmọ yẹn àwọn ò tí ì gbé fọ́tò ẹ̀ síta tẹ́lẹ̀ tó bá ti tírẹ́tì ẹ̀jọ̀ àmọ́ wá gbé fọ́tò ẹ̀ síta 350 tó fẹ́ gbà yẹn àá fi gbogbo ẹ̀ràn ṣáàtì gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ so o lè lọ máa tírẹ́tì ọmọ kò sẹ́ni tó mú ẹ̀ kò sẹ́ni tó dẹ ọmọ yẹn sí ẹ kò sẹ́ni tó fẹ́ borúkọ ẹ jẹ́ tí nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ à ní sọ́npa ẹ̀ àwọn òun sọ̀rọ̀ à ní time. ó fẹ́ gbẹnu sí i. now this is Quran 2 verse 222 ẹ tún máa gbọ́ o Allah ní they ask you o prophet about menstruation. wọ́n béèrè lọ́wọ́ Muhammadu nípa nǹkan oṣù. say wípé beware of its harm. ẹ ṣọ́ra fún o. so keep away and do not have intercourse. ẹ ṣọ́ra fún onípalára kẹ́ẹ̀dẹ̀ yẹra fún kẹ́ẹ̀dẹ̀ má ní àjọṣepọ̀ with your wife during their monthly cycles. tí àwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù ẹ má bá wọn ní àjọṣepọ̀. until they are purified. àyàfi tí wọ́n bá ti mọ́ tí wọ́n ti ṣe tán. when they purify themselves. tí wọ́n bá ti mọ́ tí wọ́n ti parí nǹkan oṣù. then you may approach them in the manner specified by Allah. ẹ lè wá súnmọ́ wọn ìyẹn ní ti ọ̀nà tó dáa tí Allah bá lẹ̀ fún yín. Allah loves those who always turn to him in repentance. dájúdájú Allah fẹ́ràn àwọn tí ó yí padà sí Allah ní ti àyípadà rere. tó bá ka bí wọ́n á ṣàmì tó bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan yìí wọ́n á ní Allah ti sọ́nà alukuran ní kuran kíní kan pé tí obìnrin bá ń ṣe nǹkan oṣù kẹ́ má súnmọ́ láìsí kuran ṣẹ́yìn ò mọ̀ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù wọn ò ní súnmọ́ ni. ṣé kuran ló máa wá sọ fún wa pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ẹ má súnmọ́? nǹkan tá à ń jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu lásán ni irọ́ lásán ni kí Kúránì tó dé àti mọ̀ nǹkan tó tọ́ àti mọ̀ nǹkan tí ó tọ́ wọ́n mú Islam wá láti wá fi lọ́ọ̀kì ọpọlọ àwọn èèyàn ni ẹ jẹ́ ká tẹ̀síwájú. This is
Quran 2 verse 223. Only your wives are like farmland for you. ìyàwó yín wọ́n jẹ́ bí oko fún yín kẹ́ ẹ máa wọlé kanlẹ̀ So pẹ̀pẹ̀pẹ̀ nígbà tó bá ń rìn. approach them consensually as you please. Kí ẹ dẹ̀ máa súnmọ́ wọn nígbà tí ó bá ń rìn. Ẹ máa kóbá sùn fún wọn nígbà tó bá ń rìn. Kẹ́ ẹ máa pàpàpà súpé wọn. And send forth something good for yourselves. Kí ẹ dẹ̀ ṣe wọn kan tó dáa fúnra yín. Be mindful of Allah. Kí ẹ dẹ̀ ṣọ́ra fún Allah. Know that you will meet him. Kí ẹ dẹ̀ mọ̀ pé ẹ máa bá Allah pàdé. And give good news to the believers. Kí ẹ dẹ̀ fi ìròyìn rere fún àwọn mùsùlùmí. Ìròyìn rere tó ń sọ bí ní pé ẹ sọ fáwọn àwọn tó gbàgbọ́ pé ìyàwó yín ẹ máa kóbá sùn fún wọn. Tẹ́lẹ̀ máa fi rí àwọn mùsùlùmí yẹn rí pé wọ́n fẹ́ràn obìnrin. Wọ́n fẹ́ràn ẹ̀wọ̀ ìta àáfà tá a sọ tán sìn. Ẹ mọyì obìnrin tí àáfà yẹn máa ti lábá yẹn tí wọn ò ní lè sọ tó máa ti lo idán yẹn fún. Tó máa kàn ṣèkì omi tí yẹn náà máa rí pé omi yẹn ó change. A wò pé àáfà àti gidi eléyìí ó lè nágbára lọ́wọ́ o. Òkè tó yá pé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn kò sí wàhálà. Ẹ mọyì àwọn ìyàwó ilé táwọn àáfà yìí ti bá sùn. Kò lóǹkà. La ṣe ń sọ fún yín pé ẹ̀yin èèyàn ẹ jí. Ẹ ò nídìí ẹ̀sìn kankan, kò síná kankan bí kankan. Allah tó ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ ti wá. Irọ́ lásán ni. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká lọ sí Quran 4 verse 3. Ṣé lè gbóhùn sókè kí n gbé jáde? Quran 4 verse 3. Ẹ má jẹ́ kí àwọn àáfàá fi èdè elédè gba pátá yín là ń sọ fún yín. Ẹ má jẹ́ kí àáfàá fi èdè elédè ẹ má ẹ̀kọ́ fi gba pátá ń dì ní ẹ̀yìn ìyá wa ẹ̀yìn àǹtí wa ẹ̀yìn bọ̀dá wa. Ẹ má sọ pé mo pe bọ̀dá o pé ṣáàfàá tó ń ṣe bọ̀dá ni àwọn àáfàá tó ń ṣàgége o. Kò sára tán lè dá àáfàá wọ́n tún ń ṣe agége torí olórí wọn ọ̀gá pátápátá ọ̀fọ̀ dẹ́mọ̀ Allah ànábì agége náà lọ́jọ́ ń ṣe alágége. Tí bá sọ pé agége GAY òun ni mò ń sọ omi sọ agége búrẹ́dì o. Àwọn àáfàá náà máa ń ṣagége wọ́n máa ń dòdì wọ́n máa ń gbé langba sí lóńgbò. Ẹ má jẹ́ kán fi èdè lédè ẹ má jẹ́ kán fi gba pátá ìdìbò ẹ jí. Ẹ yé jẹ́ kí ìyàwó yín lọ àsàlátù mọ́ wọn. Ẹ mọyì àwọn obìnrin tó lọ àsàlátù tí wọ́n ti gba pátá ń di wọn. Wọ́n ò ní délé sọ. Ẹ mọyì ọmọ àlè ńlẹ̀ wa ni. Òun ló fà á tí gbogbo òlu fi dà bó ṣe dà yìí. Àwọn ọmọ àlè ti pọ̀ jù. MS ẹ jẹ́ ká kábì kan Sahih Buhari volume 1 book 6 number 297. Kákàbẹ̀ ká ló débí. Nínú àwọn tó request abárí Muslim ń bẹ̀rẹ̀ lè ṣe I. Sahih Buhari volume 1 book 6 297. Èèyàn kan wà níbẹ̀ yẹn olówó ń dò kán gbóhùn sókè. Muslim ni wọ́n. So MS èyí tẹ́fẹ́ kan 297 yẹn a máa padà kàdé 2. Ara wa lolówó ń dò ara wa lolówó. A máa kàdé 298. Ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ Ànábì tó ní kọ́ máa Muhammadu tó ní kọ́ máa súnmọ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù. Ká wo nǹkan tóun náà ń ṣe ní ibi tá a fẹ́ kà yìí. Gbogbo òfin tí Ànábì fún wọn yẹn kò sí tó tẹ̀lé àbọ̀ ìbọn ṣiṣẹ́. Olówó Èkó mo kí mẹ́ńtọ̀ mi MS Baba mo kí gbogbo yín o mo ní kí n sáré ganu sókè kí n ni so tá bá ti rí ọmọ ẹrú kan tó fẹ́ wá sókè ẹ lè drop mi ká gbọ́ ọ̀rọ̀ lórí ẹnu ọmọ ẹrú tó bá fẹ́ wá sókè. MS ó yẹ gbóhùn sókè. Ok wọ́n bọ̀ àti kàrí náà ó ní mo fẹ́ ka volume 1 Sahih Buhari volume 1 book 6 number 296 ok 297 àbí 297 ó ní ẹ̀kẹ́ ọkọ̀ ka 296 yẹn narrated Aisha
Aisha ṣàlàyé pé the prophet used to lean on my lap. Muhammadu máa ń ibo ìwọlẹ́ ọkọ̀ fẹ́ kà. 296 mo ń kà yẹn. Ok, ó yá. The prophet used to lean on my lap. Muhammadu máa ń sùn lórí ẹsẹ̀ Aisha. And recite Quran while I was in menses. Á dẹ̀ máa ka Kùránì nígbà tí Aisha ń ṣe nǹkan oṣù. Now, number 297. Narrated Salama. Salama ó ṣàlàyé pé. Why